Afrospace TV, Africa to the world. lẹ́ẹ̀kan sí kábíkí kábíyèsí kábíyèsí àsìkí wípé ẹkú ara fẹ́ra kò tí ọmọ lágbára ọlọ́run lágbára ìjọba ọmọ rí yóò gbẹ̀yìn. Gẹ́gẹ́ bí wọ́n ti gbé ọ̀rọ̀ tó lọ láfijẹ́ láàárọ̀ bó ti jẹ́ wípé ó tó jọ́ méjì jọ́ mẹ́ta tá a ti ń gbìyànjú wípé a fẹ́ bá kábíyèsí Olúwo ti ilẹ̀ Ìwó a fẹ́ bá wọn sọ̀rọ̀ látàrí àwọn ìbéèrè táwọn èèyàn fi ń tàkùn tó tí wọ́n fi ń ṣòwò sí àpèyẹ bá jù sí kábíyèsí kí wọ́n dáhùn tààrà àmọ́ ọba jẹ́ èèyàn tó jẹ́ wípé oríṣiríṣi ọ̀rọ̀ níbẹ̀ wájú kábíyèsí tí wọ́n á máa tẹ̀ sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan léyìí tí ò mú kí á láǹfààní láti bá yín pàdé láwọn àsìkò kan sẹ́yìn àmọ́ inú wa dùn lọ́pọ̀lọpọ̀ kódà yọ wá fún pẹ̀lú wípé ẹ fún wa ní àǹfààní yìí lórí òní lógo ìdùnnà yìí gbogbo àǹfààní tí ẹ̀yin náà ń tọrọ lọ́wọ́ elédùà gẹ́gẹ́ bí àǹfààní àti ààyè àti ẹ̀kún elédùà fi dínkì. Fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń wò wá tí ẹ̀ sì ń gbọ́ wá bí ẹ̀yin bá ṣe wò wá fún ìgbà àkọ́kọ́ a wà ní ààfin gbajúgbajà ọba aláyé jákèjádò gbogbo àgbáláyé bí èèyàn bá ń bẹ lókè ìpẹ tó bá pé owó ọmọ Olúwo ti ń bẹ lóyè lọ́lọ́ ajábọ́lú ẹni bẹ́ẹ̀ bóyá bẹ́ẹ̀ lẹ̀ nígbẹ́ o ẹ̀yìn o torí wípé ògo Olúwo dàbí ògo òṣùpá ní ìgbà tí wọ́n dàbí ògo òrùn a máa tàn lọ́sàn-án a sì máa tàn lóru kò sígbàkúgbà tí èèyàn yọjú tí ògo Olúwo tí ò ní tàn kan lọ ẹni bẹ́ẹ̀ látàrí kábíyèsí lẹ́ẹ̀kan sí ọba Abdulrasheed Adéwálé Àkànbí aláṣẹ lórí òòṣà tẹ́lú àkọ́kọ́ ọ̀dọ̀ wọn la wà láàárọ̀ yìí tí a ti máa fi ọ̀rọ̀ gbérọ̀ lórí àwọn ọ̀rọ̀ tí ń lọ láàárọ̀ yìí kábíyèsí bẹ́ẹ̀ yóò máa wá kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n wò yìí tí wọ́n sì ń gbọ́ yìí lórí rédíò Space FM 90.1 nìbàdàn tí wọ́n sì ń wò wá kétékété lórí àti ayélujára Facebook, YouTube àti Instagram láàárọ̀ yìí. Alákọ̀ọ́kọ́ àbọ̀ kí ọlọ́run ọba ṣe ìfẹ́lẹ́ ọba ṣoṣo tí ń jẹ́ kájọ́ sí ọba tí ń ṣọlá tẹ́nìkan ọ̀pọ̀lọpọ̀ bí ìrìnàjò báwo wá sí láyé ọ̀dọ́lọ́ ní kò padà a sì jí láàárẹ̀ ọ̀dọ́lọ́ ní kò padà wọ́n pé nítorí báyà jí àwà láyé ilé ń gbọ́ ilé ń dápá ilé ń sọ̀rọ̀ ní ọlọ́run ọba pé o tún fún mi lẹ́bùn tèmi ẹ̀bùn tọ́lá ní ìmọ̀ bó sì fi wá ìdúpẹ́ wá kí gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látòrí ààrẹ títí lórí àwọn gómìnà títí lórí gbogbo sínétọ̀ pàápàá mo kí yín ní dáadáa ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa ẹ máa ṣe dáadáa lọ ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì ṣe dáadáa ẹ̀yin padà kẹ́ ẹ ṣe dáadáa ló fi yẹn kí gbogbo ọmọ Nàìjíríà Ọlọ́run kó wà pẹ̀lú ó máa dáàbò sọ ní nínú ìrìn fún mi.
kábíyèsí kó tó di wípé a wà wọnú ọkàn ọ̀jọ̀kan àwọn ìbéèrè láàárọ̀ yìí a pọ̀ díẹ̀ àmọ́ ẹ jẹ́ ṣàfihàn èèyàn bíi méjì péré ní àárọ̀ òní a wà ní pẹ̀lú ọ̀gá wa ẹni tí ó jẹ́ olórí gbogbogbò adarí ní ẹ̀ka ṣẹ́tàṣì ní ìkànnì Space 90.1 FM ọ̀gbẹ́ni Kuti Olùtọ́lá àwọn náà wà bí láàárọ̀ àjọkọ̀ wọ́n rìn wá bákan náà ó ní a ní gbajúgbajà ọ̀gá àgbà ilé-iṣẹ́ tí tẹ̀wé ìròyìn ní Parrot Extra àwọn náà wà bí ní àárọ̀ yìí bákòókò bá tó àwọn náà tó lè sọ. kábíyèsí ẹ̀já bẹ̀rẹ̀ báyìí lára nílẹ̀ Yorùbá nígbà wáṣẹ̀ kódà títí dòní a mọ̀ wípé ipò ńlá òní àwọn máa dìbò nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo àgbáláyé àmọ́ lóde òní kábíyèsí ǹjẹ́ ẹ rò wípé ipò tí ọba wà ní ọjọ́ kìíní àná náà lọ́ba sì wà lóde òní. Gẹ́gẹ́ bá a ṣe fọ́nà wá sí pẹ̀lú ipò tí ọba wà nípò ìwé ó yàtọ̀ sípò àtijọ́ ó sì méjì nítorí tó bẹ̀rẹ̀ ọ̀bá tí ọba nídìí obìnrin ọ̀lẹ́ máa jẹ́ ìmúlò tó sì bí nídìí ní pé à ń ṣe ọba láyé àtijọ́ tọ́lọ́ ń là kalẹ̀ fáwa tó jẹ́ ìjọba tá a gbọ́dọ̀ máa lò Ọlọ́run ló gbé kalẹ̀ fún wa pé ìjọba tẹ́ máa lò ní yóò ọjọba ó sì ṣe àwọn olóyè ìyẹn ni bíi mínísítà àti kọmíṣánná délé ìbò mú wáyé ṣùgbọ́n kí wá lọ́ fà á kí lọ́ fà á ti gbogbo ẹ̀ tó dà wọ́n ní kó bèrè ọ̀bá lámú aláàmú olè wọ́bẹ̀ torí ẹ̀ ni mo fi sọ́ngbà àkọ́kọ́ ju ìmú ní gbogbo tí ń da Nàìjíríà rú ọwọ́ àwọn ọba lọ́wà gbogbo tó bàjẹ́ láti pilẹ̀ nítorí sórí ìwọ tó bá gbọ́rọ̀ mi ó látílẹ̀ ó fẹ́ gbọ́ nǹkan tuntun kìí ṣe ó ní máa wò pé ẹni tó ọ̀gbọ́ rí ó láti ẹlẹ̀ ó fẹ́ kọ́gbọ́n ó fẹ́ kọ́tàn kìí ṣe gbogbo tó ti ń gbọ́ tẹ́lẹ̀ nítorí wá tẹ́ fi wá bá mi léde ní pé ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ fẹ́ gbọ́ lẹ́nu ẹni tí wọ́n ní ẹnu oníkà láti gbọ́ ìtọ́lọ́ sì rí mi wá ṣe ní pé ó wá tún ipò ọba ṣe èèyàn kọ́ lọ́ba Ọlọ́run ọba gangan ní jẹ́ ọba àwa ìka ń jẹ́ ọba lórí ayé bíi aṣojú ẹni tí ń ṣojú Ọlọ́run ni wọ́n jẹ́ owó lẹ́sìnkọ́ bẹ́ẹ̀ ẹni tí ń ṣojú Ọlọ́run ló jẹ́ kò lè rí Ọlọ́run bẹ́ẹ̀ bá dọ̀bálẹ̀ ní sí kábíyèsí èmi kọ́ lẹ̀ sí kábíyèsí ẹ̀ńtẹ́ sí kábíyèsí fún kò sí fojú kìí ṣe ẹni kò sí òpó ẹni gàgà jẹ́ bí ẹni tí ọmọ jókòó síbẹ̀ bí ẹrú àbẹ́ntọ́ ẹgbẹ́ máa ṣẹrú níbẹ̀ máa jókòó sípò kọ́ máa jẹ́ ọba mọ́yọ́ ọlọ́pọ̀ kí wá ló yẹ kí àwọn baba ńlá wa tí àwa fi wálé ní pé ní táwọn baba ńlá wa bá ṣe tí ọba tó bá kù díẹ̀ káàkó kí ni ká ṣe ká tún ṣe àwọn tí a bá Nàìjíríà jẹ́ dé ní bíbà ilé ní tí a ní kí Buhari wá ṣe òun náà ní kó ṣe kí ni kó tún ṣe èmi dé láti wá tún ipò ọba ṣe kí ló dẹ̀ jẹ́ kí a gba ìjọba lọ́wọ́ wa tá a fi di ẹni tí ń gba àṣẹ ìbò tá a wá ń gba ìjọba ìbò tí kò ṣiṣẹ́ fún wa ìjọba ìbò náà ní pé ní ayé àtijọ́ ọba ò sí àwọn ọmọ ìlú gẹ́gẹ́ bí ọmọ ẹ̀ ọba sọ wọ́n di ẹrú
ọba ń gbà ìyàwó ọmọ rẹ̀ ń gbalẹ̀ ń ṣe gbogbo ẹ̀ ń ṣe wọ́n ń bẹ́rí àwọn ọmọ ìlú ètò wa burú bẹ́ẹ̀ tó fi dí ní agbábára lọ́wọ́ wa gangan kò ní pé àwa ta àwọn ọmọ wa lẹ́rú a wà nínú àwọn tá a ta àwọn ọmọ wa lẹ́rú tá a tàbí sí òkè òkun máa gbọ́ kúlẹ̀kúlẹ̀ tó fi bàjẹ́ ni mo ń sọ yóò nítorí o lè mú nǹkan látorí kó lọ́bẹ̀ wọ́n gbogbo tí gbogbo bàtà àtàwọn ọmọ ìlẹ́rú àwọn ọmọ tààtà lẹ́rú àtàwọn olóyè àtàwọn alágbára àtàwọn jagunjagun àwọn aṣọ fún wọn nígbà táwọn ọmọ ìlẹ́rú àwọn táwọn ọmọ ìlẹ́rú lọ ìlú èkó ní sílùú èbó àwọn ọmọ ìdébẹ̀ ní ìṣẹ́rú ní ìkú lọ́nà ní ìjìyà ní ìkàwé ọkàwé ní ìkápá ó ti mọ̀ pé òfin ń bẹ lọ́hùn ní ìbá kàwé ọkọ̀ òfin tó sí gbogbo ẹ̀ fúnra wọn ni á jàjàǹgbara ní a bá gba òmìnira ní a sì gba òmìnira ìmí ti jagun bẹ̀ ó ti mọ̀ ń pa àbán nígbàtí àwọn ajàjàǹgbara tí wọ́n gbòmìnira ní a bá ń bọ̀ wọ́n gbòmìnira ní a bá délé ìbọn mọ́ tẹ́ tàlẹ́ ó ní àwa ní ìbọn lọ ní ìsìn ọmọ tẹ́ tàlẹ́ ó ti kàwé ó ti mọ̀fin nílùú tẹ́yìn olófin tí bẹ́rí ẹ̀ ní gbogbo ọba a ṣe ìdájọ́ ní tòótọ́ gbogbo ọba míì a ṣe ìdájọ́ ní bó mọ̀nà fi tọ́nà tó wù àníbògiri ọba lánàá bí wọ́n bá ṣe dáadáa kò sọ ọmọ tí ó ní wọ́n ṣe ìdí bó èbó gan dé wọn ò ní yí nǹkan padà wọ́n ní ta ẹbí ìlú mi wà táwọn ọba sì ń ṣe bẹ̀rẹ̀ ní Saudi ọba wà mẹ́ ọba ní sèlú ní Qatar ẹ̀mí àníwà mẹ́ ní Dubai ọba ní bẹ́ẹ̀ ní Kuwaiti ọba ní bẹ́ẹ̀ sí àtàwọn ọmọ wọn lẹ́rú wọn ò gbà kí tèèbó kó ṣe kíni kó borí jẹ́ nítorí nígbà wọn ọ̀lọ́mọ tí wọ́n ṣe kà fún tọ́wọ́ padà wálé tó náà wá gbẹ̀san fún àwọn ọmọdé tí wọ́n kó bọ́ndé tí wọ́n ṣe gbogbo ẹ̀ táwọn ò sì níbọn táà ní ọmọ tó jẹ́ ìdúmọ̀tà ìjọba ọmọ túmọ̀ ìdúmọ̀tà bọ́ǹbù ní jẹ́ mọ́tà bọ́ǹbù ó dùn mọ́tà níbẹ̀ àwọn ọmọdé máa ní àkọ́kọ́ àwọn ọba yìí ní ẹ̀ ń tà wá olóyè ní ẹ́ta system tí a fi tàwà ní tí a fi bá ti ajẹ́ ní tí a fi sọ mẹ́ẹ̀tún wá bá ti ajẹ́ ẹwẹ́ tó rán wa lọ sí lóòtọ́ bá ń lé èèyàn gbà míì kọ mọ́ rò pò lè ọpa lè lọ síbi tí ó ti ga ọmọ ẹrú wá di ọmọ tààtà lẹ́rú wọ́n dé wọ́n bá ní ẹgbàgbára lọ́wọ́ àwọn ọba wọ́n ní à ń ṣe ibi wọ́n ní à ń ṣèkà wọ́n ní à ń tàwà lẹ́rú wọ́n bá gbàgbára wọ́n gba gbogbo ẹ̀wọ̀n ọ̀sẹ́kù kan wọ́n wá gbófin lè ọba ọ̀wá ní kò nípa nínú òfin kò ní nǹkan kan bẹ́ẹ̀ kò constitution gangan kò tí ẹ̀ recognize ẹ táwọn ọmọ Yorùbá bá dọ̀bálẹ̀ fọba nítorí pọ́pọ̀ ọ̀fàṣà kò sínú constitution ní kí a dọ̀bálẹ̀ àbọ̀wà bẹ́ẹ̀ ni àmì akọ́ sọ ọgbọ́ bẹ́ẹ̀ wọ́n ń bí ọ ní sọ ọgbọ́ bẹ́ẹ̀ òsì mọ́ nígbà àtàwà bí ọ dáhùn ní ìsàn lórin àṣà Yorùbá làwọn ń tẹ̀lé àṣà ní tí a ti ṣe láyé àtijọ́ ìtorí ẹ̀ ló fi jẹ́ pé nígbà tẹ́mi lọ London àwọn ọmọ wa tá a rí bẹ́ẹ̀ mo kọ́ ṣàforíjì pé kí á jọ kí á dáríjì àwọn ọba ni mo kọ́ sọ bẹ́ẹ̀ ni mo kọ́ sọ pé mo apologize mo ṣe ẹgbẹ́ ẹ ṣàforíjì fún ọ̀rọ̀ ẹrú kíkó ta lápánú ẹ̀ ìjọba lè padà sọ́wọ́ àwọn ọba padà bẹ́ẹ̀ ni nígbà tó ọba ti ṣe bímọ tó ọmọ talẹ̀ nítorí pọ́ fẹ́ jẹun tọ́pọ̀ talẹ̀ nítorí pọ́ fẹ́ ra kòkún bọ̀
tọ́bọ̀ tààtọ́ tí ọmọ jí nǹkan àwọn ọmọ ìlú ẹ̀. Bàbá ní ọba, bàbá ìlú. Bó ni bàbá ṣe wọ́n tó jẹ́ bàbá nínú ilé rẹ̀, kí ni ìwọ lọ máa ṣe wá fáwọn ọmọ rẹ̀? Ṣé inú ilé rẹ̀ ló ti máa jí nǹkan ni àbọ̀ lọ ṣiṣẹ́ wá láti ta? Àbí ta ni ọlọ́mọ nínú yín? Ṣé inú ilé ilẹ̀ ti máa jí nǹkan tẹ́ lọ tàǹtà? Àbọ̀ lọ ṣiṣẹ́ wá? Ọba tí wọ́n akáwọn gómìnà kí wọ́n máa wo àwọn ọba kí wọ́n tó fi wọ́n jẹ, tó bá ní tó ṣe tó fi máa rówó, tó bá yẹ pé o fẹ́ sìnlú ẹ, ipò yìí ipò ẹrú ni, ipò tó jìyà ni, ó jìyà fún ìlú. Ipò ìkẹ́ẹ́sẹ̀ ipò tó fẹ́ sọ́pọ̀ fẹ́ ẹ̀ńgbọ́ ọba jìyà tó ṣe fún ìlú. Ó gbé nǹkan nù, ìlú náà wá sí kíni, wọ́n padà dá padà. Tí ọba jẹ́ kí wọ́n máa wo àwọn tí ó jọba, èyí tó bá jẹ́ gbọ́kànfẹ́ máa wá jí nǹkan ìlú, tó fẹ́ máa jalè, tó fẹ́ máa wá kó àwọn ọmọ ní, tó fẹ́ máa bà nǹkan oko jẹ́, bà gbogbo nǹkan ọ̀gbìn jẹ́ nítorí pé ń wá nǹkan nú ìlú. Òòrùn má wá nǹkan nú ilé rẹ má jí nǹkan nú ilé rẹ mọ́. Nǹkan tó bá jẹ́ tìlú ẹjọ́ pé tó bá ti ẹ̀ wá tàbí tẹ́ bá ṣe nǹkan kan tàbí tẹ́ bá ń ṣe nǹkan kan fún nípa ìlú, kí ni kẹ́ ṣe? Àwọn ọmọ mi kò jẹ́ kí wọ́n jẹ́ ọmọ rẹ ní ọ̀jẹ̀ tó pọ̀ jù nínú ogún ìlú, ọmọ rẹ nínú nǹkan rẹ, ọmọ rẹ ló yẹ. Àbí tí wọ́n bá délé nìsín, tí wọ́n ti ṣẹ́ lọ, tó bá délé ò ní ra kan lọ, ta ló yẹ kó máa jẹ tó dáa jù? Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ti gbé sí wa lóṣù típù ọba tán bá ṣe dáadáa, táwọn ọba bá yí padà. Bẹ́ẹ̀mi ṣe ń ṣe ní wòlé nì, káwọn olóṣèlú, ẹ̀yin olóṣèlú ẹ múra. Nítorí bẹ́ẹ̀mi ti ṣe bẹ̀rẹ̀ ìjọba níwò, tí ọba tó ń jẹ níwò lọ́wọ́lọ́wọ́, olóṣèlú ẹ múra, kẹ́ múra dáadáa, kẹ́ mọ́ ṣe dáadáa. Torí tẹ́yìn náà bá ṣe bí táwa ti ṣe látijọ́, tàtàwọn ọmọ alẹ́rú, tẹ́yìn náà ń jí owó tẹ́ẹ̀ ṣe kìíní, àwọn ọmọ yìí tẹ́ jíwó wọn padà tí a bá rí pọ̀ bá ń ṣe dáadáa, wọ́n wà láǹfẹ́. A ṣe referendum ní Nàìjíríà nígbàtọ̀ bá ti ń ṣe dáadáa, tí gbogbo ọba bá ń ṣe dáadáa. Ẹbí wọ́n ṣe referendum ní Britain fún EU àti Brexit. Àwọn ọmọ ìlú sì láwọn àwọn fẹ́ kò ní kíni EU. Nígbà bá yá tábà bá ń ṣe dáadáa, tí wọ́n ń ṣèlú dáadáa, àwọn ọmọ ìlú náà ní ẹjọ́ padà sáàyè àwọn bàbá ńlá wọn. Èyí ò ní táwọn ọba bá bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa. Má jí nǹkan ìlú rẹ̀ nítorí fún ọ̀fẹ́ tàbùkù rẹ̀. Èyí tí a máa ta ilẹ̀ ní aṣọ ara ọba, tó ọba ti ta ogun ilẹ̀ ìlú ẹ̀, ó ti ṣe kíni, ó rìn òhò. Kò tún sí tó jọba lé lórí mọ́. Ẹlòmí ò ní ẹja ta nítorí pé ẹlòmí ò débẹ̀ yóò nítorí pé òun ọmọ ìgbà tó mú kú kó ń tètè jẹ́ tó ń kẹ́lòmí tó dé. Tí n bá ṣe lẹ̀ èmi ó ṣe ìlú dáadáa, ìní jí nǹkan ìlú mi, ìní ta nǹkan ìlú mi, ìní ṣe pé ìní ṣe máa jẹ́ ká máa dàgbà sí. Àwọn ọmọ ni kí wọ́n máa fẹ́ kí wọ́n jẹ́ tó dáa nínú ìlú. Nípa ilẹ̀, èèyàn máa tọ́jú ilẹ̀. Àwọn ará Èkó tẹ̀ ń wò yẹn tí ilẹ̀ wọn di 1 billion lénìí, àwọn bàbá ńlá wọn tọ́jú ilẹ̀ nínú ilẹ̀ fi di 1 billion táwọn láti tà ní 1 pound láyé ìgbà yẹn. Kí ni wọ́n máa ṣe ní sí tí ẹ ti tà fárá ta ní wọ́n ẹwà gbogbo àwọn àwọ̀ burúkú yìí tí wọ́n bá láwọ́ àwọn ọba láyé àtijọ́ tí a fi gbàgbára lọ́wọ́ wa ilẹ̀ mi wá, mo wá láti yí padà. Tí n bá dẹ̀ yí padà, mo ti sọ fáwọn olóṣèlú bí mo ṣe ń yí padà lọ́wọ́lọ́wọ́ nílùú mi bó ṣe wà yìí. Ká sọ fáwọn ọmọ ìlú mi pé ibi tí báyìí ní ẹ̀dìbò sí pé wọ́n mọ̀ mí gẹ́gẹ́ bí bàbá dáadáa. Tó tábà wá ń lo this same template, táwọn ọba bá ń bẹ̀rẹ̀ sí ní lo this same template tí mò ń lò, kò sí bí ọ̀pọ̀ òṣè ní gbàgbára padà tó lóṣèlú ọ̀bá sí dáadáa. Ó lóṣèlú kọ́ mọ́ múra kí á ṣọ́ra
ká ṣayé rí ẹ ṣe dáadáa o tẹ́ ẹ bá ṣe dáadáa èmi ti bẹ̀rẹ̀ láti bí ntẹ́mi sì ń tágẹ́ẹ̀tì ni bá a ṣe lè gbàgbára lọ́wọ́ yín tẹ́ ẹ bá ṣe dáadáa tẹ́ ẹ bá ṣe dáadáa kò ní sáwọn ọmọ ẹrú tí wọ́n wá gbàgbára lọ́wọ́ wa tó ní wá gbàgbára lọ́wọ́ tèmi náà tìmọ̀ tẹ́ ẹ bá ṣe dáadáa tẹ́ ẹ tó ṣe àti nípa àwọn kan tí ń ṣe dáadáa gómìnà tèmi ní Ọ̀ṣun kò wá ọba tó tọmọ lẹ́rú ó ń ṣe dáadáa ní tó tètè ṣe láìsówó gan ní ṣe gbogbo nǹkan ṣùgbọ́n mo ń sọ fún yín ẹ̀yin olóṣèlú tẹ́ ẹ bá ṣe dáadáa ló bá ṣe àwọn ọmọ alẹ́rú wọn ó yí padà against ẹ̀yin náà wọ́n láàfẹ́ tìjọba èkó mọ́ àwa náà padà sí irú ọba tèmi ṣe níwò láti dáadáa. ní tí kábíyèsí ń sọ náà ni pé àwọn padà gbá padà lọ́nà tó fún. bẹ́ẹ̀ bá ti ṣe bó ti tó àti bó ti yẹ ẹ ṣeun kábíyèsí. bẹ́ẹ̀ni. ẹ wá jáwó tá a bá pé à ń béèrè àwọn ìbéèrè lórí ọ̀rọ̀ tí ń lọ tí sì ń jà ràn ìrìn lára àwọn tí ń tẹ̀lé yín lórí ẹ̀rọ ayélujára Instagram ó ní èmi wà a sì mọ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn bẹ́ẹ̀ tí wọ́n fọ̀rọ̀ ránṣẹ́ sáwọn tí ń tẹ̀lé yín pàápàá jùlọ àwọn ọmọ bíbí àti olùgbé inú ìwé yìí ẹ wá jẹ́ béèrè àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan sọ̀rọ̀ wọ́n pé kábíyèsí Olúwo wọn a máa yọ ẹ̀ṣẹ́ sí ìyàn wọn a máa ja ẹ̀ṣẹ́ pé ǹjẹ́ ó yẹ kí ọba aláyé kọmọ sí bẹ́ẹ̀ mú bí àwọn èèyàn léèrè pé ṣé lẹ́rìí máa jẹ́ mi ìṣó wọn pé gbàgbà dọ́dọ̀ kábíyèsí kí n máa béèrè fúnra lára wọn kábíyèsí ǹjẹ́ lóòótọ́ ní ọ̀rọ̀ tí ó sọ yìí wọ́n pé bọ́rọ̀ bá dọ̀rọ̀ tán láàrin ẹ̀yin àti ẹnikẹ́ni èyí tẹ́ fi fẹsẹ̀ òfin tọ́ ẹ yọ̀ kúùkù sírú ẹni bẹ́ẹ̀ ni ẹ máa fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹ̀kọ́sẹ̀ ń lo èbó ẹ máa fi ìdí rẹ̀ múlẹ̀ tẹ́ bá dúró tán lórí ẹsẹ̀ yín méjèèjì báyìí. sórí gbogbo táwa dúró fún ogun tá a dúró fún láyé ìní ká tún nǹkan ṣe mọ́ nígbà tá a bẹ̀rẹ̀ sí ní tún nǹkan ṣe tá a bẹ̀rẹ̀ sí ní lajú àwọn ọba míì tí wọ́n sì mú òótọ́ àwọn míì ọ̀fẹ́ mú òótọ́ sórí ńgbà Mary Slessor wá láyé àtijọ́ kí ló ṣe Mary Slessor tó ní ẹ má pa ìbejì mọ́ ẹ ń pàbejì Nàìjíríà wọ́n bá fà á wọ́n bá jagun olóòótọ́ ìlú onìkan ìlú mọ́tà ọba ti ráwọn èèyàn tí wọ́n fẹ́ parọ́ tí wọ́n fẹ́ gángọ̀ wọn ò fọwọ́ gbá ẹ̀sẹ̀ ìgbẹ́ nìkankan lẹ́sẹ̀ ebi wọ́n ní ìṣèjú AIG wọ́n pè ó ní kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ ń bolẹ̀ ti rí rẹ̀ lẹ́yìn náà kí ló tún ṣẹlẹ̀ kóòtù tí wọ́n lọ wọ́n ti dẹjọ́ nù ìbọ́sẹ̀ àbí ọ̀sẹ̀ tó lọ́kọ́ ní àdánù ẹ̀kọ́ kí ni gbogbo eléyìí kí ló bá ìṣe fún yín gan-an ṣé torí pé lóun aláṣẹ lórí òòṣà òun àrólé Olódùmarè ń try láti làwọn èèyàn lójú ẹgbẹ́ ọ̀rọ̀tọ́ ní à ń sọ pé àwọn ọba ò ṣe dáadáa ẹ ṣe dáadáa wọ́n wá ń gẹ́rin tí a ń pè ní gang up tí a ń pè ní ọ̀tẹ̀ ló ń wò ọ̀tẹ̀ kí ni máa ṣe fún ọlọ́tẹ̀? máa tẹ ọlọ́tẹ̀ rí ìtù máa tẹ ọlọ́tẹ̀ gan ọlọ́tẹ̀ máa tẹ ni ní a fi tẹ́bọ̀ ńgbà lọ sí ilé ẹjọ́ ńgbà wọ́n débẹ̀ wọ́n lé wọn tèfètèfè wọ́n dẹjọ́ wọn nù ní gbé kíni gbogbo ilé ìbòlẹ̀ tí ń gbà tẹ́ ẹ̀rí kíni ṣùgbọ́n sọ ẹ̀ pé tí ẹ̀yin alálùkòrò mídíà yìí tẹ́ bá ń lu gbogbo nǹkan ẹ̀ẹ́kàn gbọ́ bẹ́ẹ̀ bá ti gbọ́ tẹ́nìkan sọ pé nǹkan kan pọ̀ Olúwo báyìí ó tún ti ṣe o ẹ̀ tó pariwo sí pé ṣé rí gbogbo bẹ́ẹ̀ ṣe máa pariwo mi o ẹ̀yin mídíà alálùkòrò íńtánẹ́ẹ̀tì gbogbo ayélujára inú mi máa ń dùn ní
nítorí n ò ṣe tẹ́ ń bá ti ṣe tẹ́ ẹ sọ kí ni ọmọ dùn mí sí ń wà máa lé yín ń máa lépa yín káàkiri sẹ́yìn ọmọ mi ní tó máa gbé lọ ilé ẹjọ́ ẹ lọ máa owó tẹ́ ẹ jẹ ń tọ́ bá wù yín lẹ lè sọ sí bàbá yín ọ̀fọ̀ yára ni akitalagba àwọn ọgbà sá ẹ̀yin ni ẹ máa lu ńgbà ìlú koro mi káàkiri ṣé gbogbo ayé ọmọ mi òun lẹ ti wá fẹ́ máa ṣe ẹ wá tó padà wọ́dọ̀ mi nísìn ńlẹ̀ fẹ́ máa ṣe kí lẹ fẹ́ máa ṣe nísìn ẹ tún fẹ́ máa tún àṣe kò sẹ́ni tó lè tún ọ̀yàn sí àfọlọ́hún àwa ti dúró tọlọ́hún bí mo ṣe wà yìí mo yàtọ̀ nu gbogbo ọba mi ṣe pé mo fi ń gbéraga ọlọ́run rẹ̀ mi iṣẹ́ láti wá tún gbogbo nǹkan bá ń bàjẹ́ nínú ọ̀rọ̀ ọlọ́ba nílẹ̀ Yorùbá ọlọ́run rán mi wá tún sí torí ẹ̀ ló fi gbọ́n pé aláṣẹ lórí òòṣà lèmi sọ yẹn pé kò àwọn yòókù lè máa jẹ́ gbákejì òòṣà ó èmi ń ṣe gbákejì òòṣà òòṣà èèyàn lòòṣà ọba tí ń sojú ọlọ́run ọba ò tún gbọ́dọ̀ jẹ́ igbákejì èèyàn èmi ọba bá lórí gbogbo nǹkan wọn ò yẹ òòṣà sílẹ̀ èmi àti òòṣà ìṣẹ́gbẹ́ mo ju òòṣà lọ history ìtàn àní ká da àwọn àṣà àti ṣe nílẹ̀ Yorùbá yín tí ọmọ Yorùbá mú ní kẹ́ ní sùúrù kẹ́ kọ́gbọ́n ni o àṣà àti ṣe nílẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ẹ̀sìn tó o bá ń bọ òrìṣà ẹ̀sìn nìyẹn àṣà ti Yorùbá àti ṣe ti Yorùbá ìṣe ní kẹ́ ẹ dọ̀bálẹ̀ kí bàbá yín ẹ dọ̀bálẹ̀ kí ọba ẹ kúnlẹ̀ kí ìyá yín àṣà ni kó wọ agbádá ká sùn jálá ká lùlù ká jó ká yọ̀ tí wọ́n ń pè lásánú tọ́ba ti dípẹ́ ń bọ nǹkan ẹ̀sìn nu ìyẹn ọ̀dàdúró fún rẹ̀ ni ṣùgbọ́n wọ́n ti lú àwọn àṣà tó jẹ́ pé àbámọ̀dá wọ́n ti lú àwọn ẹ̀sìn ni mo fẹ́ sọ àwọn ẹ̀sìn tó jẹ́ àbámọ̀dá tó ẹ́ máwọn èèyàn ló dá fúnra wọn tí a fi àbá dá wọ́n ti fẹ́ lú mọ́ wọ́n ti ẹ̀ ti lú mọ́ ti pẹ́ mọ́ àṣà àti ṣe ní ọ̀jẹ́ káwọn ọmọ Yorùbá kí wọ́n mọ̀ ń pé ìbọ̀rìṣà yìí ṣe àṣà àti ṣe Yorùbá ẹ̀sìn ni èyí tó bá wù ọ́ sí ló mú inú ẹ̀sìn tó bá wù ọ́ ni ó ṣe àní àpá ìtàn wa rẹ́ àní àpàtàn Ògún rẹ́ àní àpàtàn Ṣògo rẹ́ egúngún à ń ṣe egúngún èmi mọ eégún mi lọ́pọ̀ jù lọ́sùn àṣànú ìṣẹ́nu wọ́n ń ṣe Halloween náà ní ìlú èbó lọ́dẹ́ táà ní but má gbé pé eégún rẹ olóògùn kan yọ pààyàn yọ sí kinní kan náà ọ fi mọ dẹ́rùbà yẹn egúngún tá à ń ṣe egúngún táwọn ọmọ ìlú gbogbo ìlú tí wọ́n lè wá jó tí wọ́n lè wá yọ̀ wọn ò ní dẹ́rùbẹ̀ nìkan à ń lura wa à ń ṣera wa kò sí kò gbọdọ̀ sí yùn ijó àtayọ̀ ni festival ni à ń pè é wọn ò ní kéèyàn máa sunkún wọn ò ní kéèyàn àwọn nǹkan tí à ń ṣe nìyẹn then àṣà àti ṣe wa bó ṣe dá tó dùn tó lárinrin kò sí àṣà náà ní gbogbo orílẹ̀-èdè ayé tó dáa tó ti Yorùbá mọ́ ní tí ọba dá ń bẹ̀ láàyò ẹ lè fi lúlú pọ̀ mọ́ sàpà fún ayé táwọn èèyàn ti mọ̀ tipẹ́ ẹ láti yín lẹ̀ wípé àṣà àti ṣe ó yàtọ̀ sí ẹ̀sìn yẹn ni kẹ́ ẹ mọ̀ tẹ́ bá dẹ̀ ti mọ̀ yẹn ọba ló ba lórí gbogbo nǹkan aláṣẹ lórí àwọn tí orí tó ṣàdá òní ọba ẹ̀yin náà ń sọ pé kí là ń fọ ọba pé ibì kan ní Yorùbá ti sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn táwọn ọmọ ẹ̀sìn ẹyọ kan náà ní Odùfà ló sì sọ kí ló sọ ó ní orí làbá máa bọ bá fòrìṣà sílẹ̀ kí wàá lẹ́ ń ṣe ń bi òrìṣà tẹ́ forí lẹ̀ ẹ ṣeun nígbà tí Yorùbá là tí wọ́n sọ fún yín wọ́n sọ̀rọ̀ ẹ̀sìn
ibi tó Yorùbá ti sọ̀rọ̀ ẹ̀sìn ti ẹnu ní pé kí ló sọ orí làbábọ̀ tó bá ti kan nǹkan bíbọ ó ti di ẹ̀sìn. Nígbàtí Yorùbá sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n là gẹ́gẹ́ ni wọ́n orí làbá máa bọ tásí lórí Olódùmarè ní gbogbo òrìṣà orí ló ṣà wọ́n dá ní tí wọ́n pè lórìṣà ni òrìṣà orí ló ṣà wọ́n dá èèyàn ni wọ́n tí orí ṣà nínú kọsẹ́ntórí ọ̀sàdá agbálẹ̀ ọjà gan orí ló ṣàdá àparò kan ọ̀gá jù kan lọ àfi tó bá gorí ebè ní tó fi dòòṣà ńlá òun ni tó ọba gbèsè ní ìgbà yẹn wọ́n bá ju ti àwọn míì lọ bí géètì nísìn ó ti gbé nǹkan ṣe ju àwọn kan lọ Dangote gbé nǹkan ṣe ju àwọn kan lọ ní Nàìjíríà wọ́n bá jáyé àtijọ́ ni bóyá Dangote ní ìbádọ́ lọ́hùn owó bóyá ní ìbádọ́ ìṣó owó táwọn èèyàn mọ̀ bọ́ àbí bẹ́ẹ̀ náà ni àwọn tí ń rọrin àwọn tí ń ṣe pléènì sórí ọ̀sà wọn dá ta lórí ọ̀sàdá nú yín ṣé pírẹsidẹ́ǹtì tó jẹ lórí ọ̀sàdá orí ní sàyàn dá ìyẹn ni Ọlọ́run ọba ló wọ́n ń pè wọ́n ní chosen ones ẹni tó lọ tó yàn tó sàdá ní òrìṣà ṣùgbọ́n wọn gbọ́dọ̀ mọ kíní kan o Yorùbá o gbọ́dọ̀ ju bàbá ẹ lọ kìí sọjú orílẹ̀ yẹn fi ń ju bàbá èèyàn lọ nípa ntọ́ ọba dà ìwọ gbọ́dọ̀ ju àwọn ará ẹ̀yìn lọ èmi gbọ́dọ̀ ju àwọn ará ẹ̀yìn lọ kí àwọn tó bá sì ń bọ̀ níwájú mi náà àwọn ọmọ mi kí ni kí wọ́n ṣe àwọn náà gbọ́dọ̀ jù mí lọ ibẹ̀ ni ìtànpè ní kí ìlọsíwájú lè máa dénú àwọn méjì ló sọ fún wa ǹjẹ́ mi àwọn méjì tó sọ fún wa ẹni tó kọ́ sọ kìíní fún wa ni Jésù tó kọ́ ṣe kíni tó kọ́ fún wa lówe nígbàtí ó sọ ṣẹ̀mẹ̀ pé ní ayé àtijọ́ Jésù níbi tí wọ́n ti bí wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ òdì sí ànábì Musa ìyẹn tí wọ́n ń pè Moses David tí wọ́n fi ń pè Star of David gbogbo àwọn yẹn ní àkàkẹ́ èèyàn ńlá Jésù wá dé ọmọ tí ò ní ìyá tí ò ní bàbá tí ò ní nǹkan kan tí ò nílé tí ò ní nǹkan kan kí wá lọ sọ ó ní he who is greater than David and Moses is here ní tó fi ń palówe fún wa ní pé òun ju àwọn bàbá wọn bá jà nígbà yẹn bẹ́ẹ̀mi náà ṣe ń sọ fún yín lénìí pé mo jà wọn bàbá tèmi lọ́wọ́ kìí ṣe nípa ọjọ́ orí ni a fi ń jù yẹn lọ jẹ́ ń sọ fún ẹ Ọ̀ṣínbàjò ti ju bàbá ẹ̀ lọ lẹ́yìn ẹ̀yin mọ bàbá Abíọ́lá ni ṣé kò ju bàbá ẹ̀ lọ sẹ́yìn mọ bàbá Buhari só ju bàbá ẹ̀ lọ àbí ò ju bàbá ẹ̀ lọ ní téèyàn fi ń jù yẹn lọ ọgbọ́n ni kìí sọjọ́ orí kọ́ lágbà ọgbọ́n lágbà ọgbọ́n tó bá fi dé ibi tó lọ ń bá gbé ẹ ga ìjọ tó wá mọ́ tó ṣẹlẹ̀ ẹnì kejì tó tún jẹ́ àmọ́ pé a gbọ́dọ̀ mọ̀ ju bàbá ńlá wa lọ Ànábì Muhammad nígbà tó náà dé kí ló sọ ó ní èmi ni Akàyìndé gbẹ̀gbọ́n ìyẹn ní pé òun náà ó tún sọ pé òun ju Jésù lọ́nu òun náà tún sọ pé òun ju Musa lọ òun ju Ibrahim lọ ó gbé gbogbo wọn sẹ́yìn kí ló mọ̀ bọ́lọ́ ń ṣe dá wa ìjọ mọ̀ ṣẹ̀dá tó lọ ń dá wa nígbà Ọlọ́run dá gbogbo nǹkan tán ló tó dá àyàn ó wá fi ìwọ sọba lórí gbogbo ẹ̀ ìwọ tó tí ìṣẹ̀gbọ́n ní gbogbo ohun tó dá nínú gbogbo ohun tó lọ ń dá èèyàn ló dágbé yìí ìwọ ló yẹ kó jábúrò nínú gbogbo ìwọ ló yẹ kó jẹ́ àwọn ẹranko kò yẹ kó jù ọ́ lọ sọ́jọ́ orí làgbà nítorí Ọlọ́run ti dá àwọn odò ó ti dá gbogbo ẹ̀ síwájú ẹ̀yin kí wá ló dé tọ́fẹ̀ yín jọba lórí wọn ẹ̀yin tí wọ́n dágbé yìí òwe lọ́lọ́run ń pa fúnlé ayé gbogbo àwọn nǹkan tó fi ń sọ fún wa ní ẹ̀yin ló wá fi jọba lórí gbogbo nǹkan ẹ̀yin nìkan ló ní kẹ́ ẹ máa sọ̀rọ̀ ọjọ́ orí kìí ṣàgbà ọgbọ́n ni àgbà Ọlọ́run ó jẹ́ àmọ́ jà wọn bàbá wa lọ ọmọ wa náà ó sì mọ̀ jà wa náà. ẹ ṣeun kábíyèsí kí n súré mú ìbéèrè bíi méjì lágbọn ti ọ̀rọ̀ tó lọ kó tó wá di wípé
ìyẹn ránṣẹ́ pé Olúṣọlá Akínṣọ̀wọ́n láti wá béèrè ìbéèrè ti àṣà. Kábíyèsí, ìbéèrè tí mo náwó mọ̀ ẹ foríjì mí lórí ibi bá ti gbé kalẹ̀, ẹ kú mọ̀ pé ẹnu àgbà lóbi tí mo gbó lórí ọ̀rọ̀ àyà yín olórí. Ṣé ń pè ọ́ lólórí lánàá? Kẹ́sọ́ lè lánàá. Oríṣiríṣi ọ̀rọ̀ láti gbọ́ tí wọ́n ti sọ lórí ẹ̀rọ ayélujára tá a rí wò. Àríbi tí wọ́n ti pé ṣé kábíyèsí Olúwo a máa gbaná rí ìdí ẹnu tólúwo fi máa de ìgò dúdú gbogbo ìgbà nítorí pé bólúwo bá ti ṣe gbogbo ẹ̀tàn nínú ilé gbogbo ìgbà pọ̀ ń ta báyìí wọ́n kójú yín mọ́ ọjọ́ náà. Àní tìtorí yín yọ̀gò ìgò a fi ń sáfẹ́ ni, àní tìtorí yín yọ bọ́ bá wù yín ni ẹ sọ. Mọ̀mọ́ ní omi bẹ́ẹ̀ lọ pé bàbá fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ẹ̀rí mọ́ jẹ́bi ìṣó táwọn nínú pé kò sígbà tẹ́ yọ sí àárín èrò tẹ́ ní wò. Wá gbọ́ ẹ̀yìn wá sọ fún ọ, Ọlọ́run ó jò onírú aya bẹ́ẹ̀. Kábíyèsí ẹ̀yìn bóyá ti jẹ́ Ọlọ́run ó jò onírú aya tí ó ń rìkọ́ọ̀dù rẹ̀ nulẹ̀. Kábíyèsí. Máa gbọ́n ìṣẹ́bí wọ lọ sọ gbogbo yín lẹ̀ ń sọ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ Ọlọ́run ó jẹ nírú aya tó yẹ àtijọ́ ó ti wọlé yín o ó ti rìkọ́ọ̀dù Ọlọ́run ó jẹ ní sáyà yín rìkọ́ọ̀dù yín ṣé wo obìnrin sóun rìkọ́ọ̀dù ọkọ rẹ̀ látijọ́ ó ti wọlé a jẹ́ pé èsàyàre òìsàyàre. Wọ́n fi tipá bọ́ ọ sùn àbí ilé lóyún ilé ọmọ rẹ ọmọ tí wọ́n fi ipá ní ọmọ yún ẹ̀ tí ẹ̀ sọmọ ńlá sọ. So kọ́ Ọlọ́run ó jẹ ẹ gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ ẹ lọ wo gbogbo ayé nítorí ẹni tẹ̀ ń wo àwọn tí wọ́n contract nù. Ọlọ́run ó jẹ ríru obìnrin bẹ́ẹ̀ o. Kábíyèsí àṣẹ ń bẹ lẹ́nu yìí. Ọlọ́run ó jẹ kọ nígbà ẹbẹ́ yìí náà ń dájọ́ mi lórí mídíà. Àlọ́ Ọlọ́run ó ṣàánú yín yóò jẹ irú obìnrin bẹ́ẹ̀ yọ wọlé yín o. Kábíyèsí. Irú aya bẹ́ẹ̀ lẹ́rìí o. Kábíyèsí. Ọlọ́run ó ṣàánú fún yín o yóò mú irú obìnrin bẹ́ẹ̀ wọlé yín o. Àṣẹ ń bẹ lẹ́nu yín kábíyèsí. Ẹbẹ́ yìí lẹ̀ ń dájọ́ mi ẹ̀yin náà máa gbà yín o. Kábíyèsí ẹ̀já pàwọn tí bá dájọ́ kí wọ́n nírú àyà bẹ́ẹ̀. Gbogbo yín ni ìwọ gan-an ò lè má sọ ńgbà náà nítorí ilé bímínẹ́sì gbogbo yín ni kọ̀sẹ̀ tá a ṣẹ́kù kọ̀ sí ìyọ̀n tó náà ẹ̀rín bá sọ̀rọ̀ pẹ̀ ṣùgbọ́n ilé mi nù n ò ní sọ nǹkan kan ju kí n sọ fún yín pé ìwọ obìnrin wọnú ara ẹ wò tí ìbá ṣe pé ó ní ntọ́ lọ ṣe ń bẹ̀ gangan tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ ẹni tú àwọn nǹkan burúkú tó ṣẹlẹ̀ dákẹ́ ẹni tú àwọn nǹkan burúkú Ọlọ́run ìmọ̀ ìwọ gbogbo àyín tẹ́ ń sọ̀rọ̀ against mi irú aya bẹ́ẹ̀ lọ́lọ́run ó pèsè fún yín ẹkú ti láya dáadáa ni Ọlọ́run ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí bá ń ṣàánú báwọn tí ń bú mi yóò nípa ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń fún wọn nírú aya bẹ́ẹ̀. Ẹ ṣeun kábíyèsí ká fi ìbéèrè wọn bẹ́ẹ̀. Ọlọ́run ọba ń jìn kí irú aya bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ kábíyèsí lórí bẹ́ẹ̀ ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí ọba tí ń sọlá tẹ́nìkan gbọ́dọ̀ bí ẹ̀yin náà ẹ máa fi irú aya bá ń sọlá yóò dáa fún yín. Kábíyèsí ẹ jẹ́ á fi ìbéèrè ńlẹ̀. Ó ṣe fi ìbéèrè ńlẹ̀ máa tó lọ ń pa rẹ̀. Kábíyèsí ìjẹ́ àwọn ọba tí wọ́n gbowó lọ́wọ́ olóṣèlú àwọn ọba tí ó jẹ́ pé wọ́n máa ń tàlù wọn fún àwọn gómìnà nígbà tá ń sọ̀rọ̀ darí láìpẹ́ yìí ẹ̀yin náà ti gbóṣùbà fún Oyètọ́lá darí ẹ̀pẹ́ ṣe títì bó ti ẹ̀jẹ̀ pé òṣòwò àwọn ọba tí wọ́n gbowó lọ́wọ́ àwọn gómìnà pàápàá jùlọ tètò ìdìbò bá ń bọ̀ àwọn ọba ọjọ́ pásìkò ní ọmọ rántí pé ìlú máa ń fẹ́ràn ọba àwọn gómìnà wà lórí ìbọba gbé kábíyèsí ẹ bá aṣọ fáwọn ọmọ yìí kí wọ́n tẹ̀ka fún wa wọ́n sì gbowó tùlùtùlù fún ọba bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọba lóde òní wọ́n yẹn ṣèwádìí sọmọlúàbí lẹ́ni yìí kó tó di pé màá lọ rèé fira mi jì fún lọ́dọ̀ aráàlú
wọ́n kàn bọ́ ta torí owó tí wọ́n ti gbà wọ́n bẹ̀rẹ̀ sí kéde pé ẹni báyìí ní kẹ́ ẹ dìbò fún. Mo nígbàgbọ́ pé aláṣẹ lórí òòṣà ẹ̀yìn ṣe bẹ́ẹ̀ tí. màá sọ kíní kan fún ọ. Kábíyèsí. sórí ipò ọba ìyẹn ọba tó bá ṣe dáadáa ń lù ọba tó mọ kí wọ́n tó lọ bá ọba kan pé wọ́n fẹ́ jẹ́ kó ṣe bákan fún ìlú yìí tàbí pé wọ́n fẹ́ bá ọba pé kó ká tó lè sọ máa fẹ́ gbé owó fọba kan wọ́n ní láti jọba tí wọ́n mọ̀ pé ó nípa kò sì sí ó lójú owó mọ̀náfìkì nìkan ni owó tí ọba dá nìkan lọ kò yẹ kọ́ba ó gbà tí ó fi ṣèbí sílùú ẹ̀ ṣùgbọ́n kò sẹ́ni tó mú owó wálé ọba wọn ò ní sọ pé kìí ṣe pé wọ́n fẹ́ sọ fọ́ba pé a fẹ́ jẹ́ kó o ṣe báyìí àwa kábíyèsí owó kíní yín nì ṣùgbọ́n èmi bẹ́ẹ̀ ṣe ń wò mí ọlọ́run fún mi lọ́gbọ́n ọgbọ́n tó lọ́run fún mi ni pé nítorí àwọn kan ti lọ nísìn àwọn kan ń ṣèjọba lọ́wọ́ nísìn àwọn tí ò wín ní ìjọba wọn ò dọ́dọ̀ wá o wọn ò dé ìlú o wọn ò ṣe nǹkan kan nù ìlú o wọn ò dá sí ìlú mọ́ o nítorí pé wọ́n ti ṣe kíni wọ́n fìdí rẹmi ńgbọ̀ bá tún wá dọdún mẹ́rin ní ọ̀bàdé kábíyèsí ń wà wò báyìí pé so ńgbọ̀ ọdún mẹ́rin ní mọ̀ rí ọ ọdún mẹ́rin lọ́wọ́ máa wá bí ìnótò máa so gbogbo bẹ́mi ṣe ń náwó ń lù tí mo ń ṣe gbogbo ẹ̀ ń lù ìyún ọkàn kò sí ọ̀wọ́yún ẹni tí ó bá ṣe dáadáa láàdùn fún bí ọba ṣe gómìnà rí àwọ̀ àwọ̀ pé irú èèyàn wo ni bó yóò ti lókun dì okùn tó bá ní dì lásọ fún pé báyìí ló ṣe fún ìlú ó ṣe dáadáa ọ̀tọ̀ bá dépò gómìnà ó ṣe dáadáa kò sí bọ́bọ̀ ò ṣe ní múhùn ò ṣe ní mówó wálé ọba wọ́n gbọ́dọ̀ mówó wá fọ́ba nígbàtí ìṣe pé bóyá ọba tí nígbàtí kí ni nǹkan míì tó bá ń jẹ ju kí wọ́n mú owó wálé ọba ṣùgbọ́n irú àwọn owó àwọn olóṣèlú tó yẹ pé ẹ̀ẹ̀kan lọ́dún mẹ́rin yán bá ràbò náà wọ́n rà ní àwọn ọmọ yán bá ti ràbò lọ́wọ́ wọn tó bá tún dọdún mẹ́rin ni ẹ̀yin ọmọ tẹ́ ń dìbò tẹ́ ń gba 5,000 10,000 lọ́dún kìíní so 10,000 náà lọ́nà fọ́dún mẹ́rin èmi ní wá máa bá o láàfin ẹ bá mọ iye tí mò ń ná láàfin bẹ́ẹ̀ ni ìlú sì gbọ́dọ̀ dá bílùú ọba dá orí ọba ni wọ́n dálé wọn ò ní sọ́nbé local government chairman wọ́n láyé ìgbà ọba yìí ni ṣùgbọ́n ayé ìgbà tèmi ó dá wọ́n sàn lù mí inú mi sì ń dùn a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìlú dá ìlú ń dùn gbogbo àwọn alálùkòrò àwọn mọ̀nà fi kiri inú mi máa dùn sí ẹ o nítorí pé wọ́n ní ibi tọ́lá òde tí ó fi ní iyì kárí ayé ibi tọ́lá òde tí ó fi ní iyì kárí ayé alárùká ní ó ṣe sábàbí tọ́lá ó fi ìdé bẹ́ẹ̀ o abínú ẹni ní ó ṣe sábàbí tọ́lá ó fi ìdé ibi tí wọ́n ròyìn ẹ̀dẹ̀ tí a ti bọ̀ jẹ́ dẹ̀ tariwo bá ti pọ̀ mẹ́ lóòótọ́ wọn wà wípé kí ló dé tariwo ìpọ̀ tó báyìí ẹjẹ́ àmọ́ ọba ìyẹn tí àjẹ́ àmọ́ ń pa ẹ̀ dáadáa kí lọ́mọ yẹn wá bí ìlénì tẹ́ ẹ débì nígbà ẹgbẹ́ ariwo náà lọ́jọ́ ẹ débì ẹ ti wá ń gbọ́ òótọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ èmi ò ní rọ́ọ̀pa fún ìlú ẹ lè rí mi gẹ́gẹ́ bí ẹ tó ní ẹ lè rí mi kí n mọ̀ sí báyìí mi ń ṣe arúgbó ọlọ́run ẹ lọ wọnú bíbélì tàbí bìkan ọlọ́run ọ̀fà arúgbó kan jọba mẹ́rin ẹn tó bá ní ìwọ lọ wọnú gbogbo ọba tó jẹ láyé àtijọ́ o gbọ́dọ̀ ìgbà yìí ni mo lẹ́ẹ̀mọ̀ rí mi tí màá mọ̀ ṣe báyìí èyí ṣe pé wọ́n á mọ̀ yẹ kùjẹ́ no nígbà ń bá dàgbà tí mo darúgbó ẹ mọ̀ rírù yìí ṣùgbọ́n nígbà mo wà lọ́dọ̀
okun ń bẹ ìyẹn ni wọ́n ń pè ní energy gbogbo ẹ̀ ń bẹ ṣùgbọ́n ọgbọ́n orí la fi ń ṣe kìí ṣe agbára ọwọ́ gbogbo àwọn oníbàjẹ́ òun ẹni kí wọ́n lọ ṣe mìdọ̀ èmi ọ̀pẹ lórí oyè 120 ni mo dá fọlọ́hún kẹ́ ẹ lọ ṣe mìdọ̀ òun dúóyè ní ó lè dúóyè eléyìí títí di the next 70 years 50 mo ṣe dé 50 nísìnyí the next 70 years mo sì wà ń bí sọ lọ ṣe mìdọ̀ èèyàn bá kò sí nǹkan kan tí ó gbé mi kó ń bí ọlọ́run lọ sọ táìmù fún mi so ẹ lọ ṣe mìdọ̀ ọfẹ́ mọ̀ bàlújẹ́ wá kájọ tún gbogbo ẹ̀yin àtọlóyè àtọlọ́mọba àti gbogbo aráàlú kájọ tún lù ṣe ni mọ̀ẹ́pẹ́ ọfẹ́ mọ̀ bá èmi jẹun èmi ò ṣe é bàjẹ́ nítorí ìbàjẹ́ ènìyàn kò dá sí ọlọ́run dúró wọ́n tó ní ìbàjẹ́ ènìyàn ajá ni bàbá Mukaila bí wọ́n ṣe máa ń sọ láyé àtijọ́ nígbà èmi ò ṣe é dìde sí ọlọ́run ló mú jọba eléyìí wá kò sí tẹ́sẹ̀ sí yọ̀ọ̀dà fún yín o. ẹ ṣeun kábíyèsí a darapọ̀ mọ́ wọn ní inú stúdíò wọn. ẹ máa lọ darapọ̀. ṣùgbọ́n a ṣe padà sọ́dọ̀ yín yọ̀ọ̀dà fún yín. torí a gbọ́ ìtàn Olúṣọlá Akínsọ̀wọ́n ni ó sì darí èèyàn. ṣùgbọ́n bá a bá padà dé ìbéèrè àkọ́kọ́ tí ń fẹ́ kẹ́ ẹ dáhùn ò ní pé ǹjẹ́ yín náà ṣetán àti fẹ́yàwó rẹpẹtẹ àwọn ọba kan ń bẹ lẹ̀ Yorùbá àwọn kan ń bẹ lókè òtí wọn ti fẹ́. ọlá ni ẹ ń fọ ìyàwó ṣe ọlá ni agbọ́dọ̀ bímọ tí ó pọ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ. nígbà bá padà dé kábíyèsí kẹpẹ lóróyè ẹlẹ́mbẹ̀ wò jẹ́ N WI TEMI special pẹ̀lú kábíyèsí ọba àbẹ̀ṣí Adéwálé ọba Abdulrasheed Adéwálé Àkànbí aláṣẹ lórí òòṣà alápadà sọ́dọ̀ ẹlẹ́mbẹ̀ wò ẹ̀kú kalẹ̀.
Tẹ́ bá máa gbà mí láyè sórí àwọn olóyìnbó wa tó ń fẹ́ kẹ́ sọ Gẹ̀ẹ́sì níwọ̀n bá tó láti Kábíyèsí, how do you get your inspiration to be this colorful? That's the first one, sir. Then the second one, if you have the opportunity of meeting Mr. Governor, Mr. Adegboyega Oyetola, and he says, Kábíyèsí, the Oluwo of Iwo, I want you to ask for 2 things for your people. What will you ask for from him, sir? Then 3, can you attempt to enumerate some of the things you did for your people during this COVID-19 pandemic? Okay. Simple like that, sir. 3, sir. Okay, please. Let me, I think I should write that. Right, okay. So that I can answer it one by one. Okay. Okay, keep buying. Ever say only, so no I mean. No, okay, checking. Emma for answers. Okay. Okay, came up. Okay. The first one. So you want me to speak English? Yes, sir. Okay. This color and how you combine and how you're always looking gay and happy. How do you get the inspiration, sir? It is not by you are born with it. It is not what the inspiration just comes naturally. I think I'm more spiritual because the kingship, I am not the king. Only God is the king. So when a king that is there that reverts to the king, when you call me Kábíyèsí now or king now, I'll say Kábíyèsí Olódùmarè, which means God you is the king. Glory back. I'll return the glory back to him. So with that, the spirit and the wisdom of God must come to that kind of king. Every time when you speak, it is not me that will speak. That's why I'm not going to tell you people that I want to make rehearsal before we start any interview. I don't make rehearsals. I tell anybody that wants to interview me that it is God that will answer your question. It is not me, because I am not the king. I am just a flesh. The real king is God, and God is all in all. So when it comes to inspiration on what I wear, definitely a king should not just walk by you and you won't be able to. You must be, when a king walks, you have to look at him first, then you turn your back again and then say, wow. That's how a king must be. A king should not be just wearing just the same white that you see, white something that you see every time. No, there's nothing special. Or king over here, which means what? The ostrich, right? That you are the king of kings in Yoruba land. In Yoruba land. And you must be shining. A king must be, wow. Any party, anywhere, because even if they are having the marriage, a king must dress better because it is his children that are getting married. So when you see me in any party, dressing even maybe more than the celebrant, because I am the father of the day. Or it is my joy that is full. So I'm full of joy. I'm full of life. I suffer for my people so much than for me to go out and not be able to flex. And look sure. And look, I will never look sure. Because you won't see me, you won't see me like this, and then you just pass by me. You will look at me, even Dangote will look at me and still turn around and look at me twice and 3 times or 4 times and say, wow, he's looking good. That's how a king must be, because but actually the king is the servant of the people. You can call him the king, but he's actually the servant. I am the servant. The position I am, I say I'm not the king, God is the king. So who is the servant to the people? Who serves you? God.
God is a servant. You don't know, right? You ask God to go and give me money, give me this, protect me, guide you. Are you paying for security job for him? And he's the one guiding you. He's the one guiding you. So you have a security at night when you sleep, and you don't pay him, and you say, protect me, guide me, give me this, give me that. When you say somebody should give you something, is he not using an energy to provide it for you? So what is God? You should leave this position. Every king that wants to come to this position and you are not ready to serve your people, don't go there. It's a position of service. It's not a position that you want to go there and think it's about stealing or robbing the people. When you serve your people, you are sowing the seed of what? The seed of service. And then they will reciprocate. They will look at you for a while. My people have seen me for going to 4 years, and I have served them wholeheartedly, 100%. And that's why you see, let's go in town now and see let me and somebody go in town now. Anybody that wants to criticize. Let's see who the town is going to hail. When I get out there, you will think there's a festival. Right now, even if I go out 100 times into this town, you will think they are not tired of seeing me, because I am a father to the core. I serve my people. I'm a servant to these people. I'm a servant to my people. I love them. I'm not just a servant to Igbo people. I came for the world. And anybody should know that. I came with a different style that God inspired me to do. And that's why I'm trying everything, but I'm not the one who is going to do the job. God is the one doing his and putting his glory out. We are establishing the kingdom of God on earth, and that will be done. Nobody can stop it. Can we now use this opportunity for you to briefly, in 3 or 4 sentences, to talk about the referendum you spoke about in Yoruba, that politicians, if they don't rule or govern well, the monarchy system in Yoruba land and in Nigeria will return. Something like that. What I'm telling, especially Africans, not only Nigerians or Yoruba people, is that if the kings, if they stop the mistake of the past, they put an end to it, make a change. We are the ones that ruled with impunity, Wild West, back in the days. I'm talking about thousands of years ago, 500 years ago. We have done this. God has sent me this time to make a change and to clean the traditional system. This is our system. This is our way of life that God has given us from the inception. Why do we have the British system today? It is because what is on the ground, the system on the ground is not good. And why it's not good is with the kings in the past that ruled with impunity. And then the worst part of it is selling our children to slavery. All these children that were sold to slavery fought. Some of them died. Many of them suffered. Many of them, millions of them died. And then many of them too, they have the zeal and the willpower. What they did, when they got to their slave camp, they studied, they got educated, they fought wars, so they know about guns. And these are the children you sold just for candies, for schnapps, for mirrors, for things that you would drink and will finish. You sold children, you sold our children for schnapps that you would drink in one day. You sold a human being, a human life. You have sold these children. They survived. They went to school there. They learned about the law of the foreign land and everything. Now, they fought for their own freedom. You didn't fight for them. We didn't fight for them. They fought for their own freedom by themselves. And now
They have the power of the gun. They have the power of the law. They came back, and now what did they do? The first thing they did was, they said the system on the ground is not good. These kings are not, they didn't protect their children. They didn't protect us. So what did they do? They took the power from all the kings. Everything, they stripped them naked. That time, even kings were arrested. Some kings were in prison. Some kings were sent to exile. If you don't do, it's because what is on the ground, what the kings have done was not right. So what do you do now? I am changing. Let me tell you, in this Iwo that I'm rolling today, with my style, if they make a referendum in Iwo today and say, let's choose between monarchy and the government system, believe me, you will see, my people will choose monarchy. So how do we do this? That's why I'm warning the politicians. Do right. Like I said before, my own governor in this state, where you go, Itola, is doing great. With paucity of fund, I don't know where he gets money from, but he's fixing roads, he's fixing everything, and he's doing great. There's a lot that he has done for us. And when a governor is doing that, he's paying and sowing seed. That means we owe him a debt. When I'm sowing seed of service, yeah, the people will owe me too. So these politicians of today should not be, because many of them have stolen our wealth, our commonwealth. Wealth meant to develop the land and make infrastructures grow. We should have been better than Canada or UK. UK doesn't have our money, believe me. We have money, we have resources to make money, but because of our wealth has been stolen by corrupt leaders and politicians. If you don't make it right, politicians, and if I start this kind of monarchy system in the world, if all the other kings adopted this system, believe me, if they try to adopt this system, the people can come back and say we want monarchy again in Nigeria. So that's why I'm warning the politicians now to do right by the people. Do good by the people. Serve the people. If you are not ready to serve, any king that is not ready to serve his people should not be king. Any politicians who is not ready to serve the people should not go into any office, elective office. Because if you do, if you continue the way the people of the past are doing, though I know Buhari is not stealing, I'm sure of that. Though people under him might be doing something, but I think if a leader say, I'm not corrupt, that's a great thing. That's a good thing. And it's showing it. But what I'm saying is that if politicians don't do right by the people, it's like you're selling our children to slavery, like the kings did in the past. And when you do that, the slaves that you send, that they've seen, because many of the politicians that are corrupt, they have sent our children to another second slavery. The second slavery was making our children to go and suffer overseas, abroad. That's a second slavery that you send them to. So they are now educated. They will be back, and then they will make a revolt against you. Then they will say, the kings that are doing right, we want to return to monarchy system. And that's how kings will take over. But kings, every king should now change their mind toward their people and start ruling with fear of God and do right by your people. Serve your people. If a king is not ready to serve, if he thinks he just wants to go and sell land, don't try to be king when you are not trying to serve your people. Go there to serve, not to steal. Thank you. Thank you. Thank you, Kabiyesi. So the next question, sir. Your contribution, what you've done for your people in these past 4 or 5 months that COVID-19 has been ravaging. The lockdown especially. During the past 5 months, you can see
You can stand up. That's one of the palace drummers. Come. To keep them safe, you can see his mask. That's a custom mask. Telu one. So that it will make him to be able to, even if he doesn't want to wear masks before, but because they love me, so because I customize it, Telu one, I use it's money to do that. So I did it for them to keep them safe. Then I did palliatives. Yes. But rice, did beans, what else? Bread, money, and Coca-Cola, I think all these soft drinks, package it. With 3 local governments that I have. We shared it everywhere. I used my own millions. We did it. It's just for them not to, I know there are many other people that there is no job this time. Many companies are just taking people, telling them to go and stay at home without pay. So I have to help my people. And I will still do more. And these are the things that I do. And to keep them safe also, apart from the mask, we provided many other things for washing hands, all these stuff. And the governor too, he helped with some, what's it called? Basins, hand wash, and sanitizers. So, so we're doing good by our people. I have, to keep my people safe, I have mask. I have done that. So I am a king into the service of my people. Not, it doesn't matter if they don't have. If they don't have, they can come to the palace. Everybody in the whole land knows that. Soon as you get to the palace of Oluwo, problems are solved. By the grace of God. Thank God. Yeah. So, Kabiyesi, so if the governor happens, Mr. Governor, Mr. Adeboyega Oyetola, happens to visit you or you visit him, yes, and he says, Kabiyesi, tell me 2 things you want me to do for your people. 2 things. What and what will you say, sir? Infrastructure. Specifically? He's building the roads now. Actually, Oluwo and Osogbo road is actually fixing. It's getting fixed now, which is it's one of the best. And roads are very important to a community, infrastructural growth. But me, I'm an Oliver twist, so I will keep on asking. 2 things. You said 2 things, but I want more. So it's not about just 2 key things. And the key thing, infrastructural growth, schools, education. We always want that. We want more. It's about education for everybody, not only just there are Fulanis living in something that I want them to be more educated. And these are the things. Education is very important, and infrastructure growth. These are the 2 things I want. But if you tell me to start counting, he knows I want more. I want more every day for my people. I want the best for them. And that's it. Thank you very much, sir. Yes. Over to you. You're welcome. Ẹ ṣeun ẹ̀kọ́ àgbà Kábíyèsí. Ṣé Yorùbá la sọ báyìí? Yorùbá la fẹ́ sọ báyìí. Ẹ jẹ́ á máa sọ Yorùbá. Eléèbó ni àwọn. Ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí Kábíyèsí pẹ̀lú àṣẹ yín. Pẹ̀lú àṣẹ Ọlọ́run. Níbi ìjẹta àbí jẹrin lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ n bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ mi náà torí wọ́n ní léèyàn bá délé èèyàn máa kágò náà Olúṣọlá Akíṣọ̀wọ́n ni mo jẹ́. Akíṣọ̀wọ́n. Akíṣọ̀wọ́n màmá Fadébáyọ̀ sẹ́yìn Olúṣọlá Adébáyọ̀ Akíṣọ̀wọ́n. Ọmọ àsẹ́yìn. Rárá Ẹ̀gbá làwà. Ẹ̀gbá Ẹ̀gbá lisa alákínkọ́lọ́run. Bàbá wà láàfin àlàáfíà ni wọ́n wà. Àwọn ìbéèrè kọ̀ọ̀kan wà táwọn èèyàn béèrè tí wọ́n ní Kábíyèsí Olúwo. Tí wọ́n ní Kábíyèsí Olúwo béèrè.
àbí ọ̀rọ̀ tí wọ́n ní kábíyèsí Olúwo sọ tó sì ní ṣe pẹ̀lú ìtàn díẹ̀ láàrin bí ọjọ́ 3-4 sẹ́yìn ó ṣeé ṣe kó wá jẹ́ òótọ́ ni àbí kó má jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé òótọ́ a jẹ́ pé èmi wà ní ipò tó dáa jù láti béèrè nípa ẹ̀ ṣùgbọ́n kí n tó ṣe bẹ́ẹ̀ kábíyèsí mo béèrè kankan nígbà tí mo fẹ́ kúrò nílé tí wọ́n là ń bọ̀ ní Ìwó mo wá béèrè pé gbogbo ìlú tó jẹ́ tilẹ̀ Yorùbá kọ̀ọ̀kan tó jẹ́ ìjọba kọ̀ọ̀kan ni wọ́n ní ẹ̀ṣà tàbí èdè tàbí ohun tí wọ́n fi ń gbéra wọn lárugẹ bí orin mo béèrè lọ́wọ́ àwọn tájọ́ ń bọ̀ pé ǹjẹ́ Ìwó ni ẹnìkan wá dá mi lóhùn táwọn ti pẹ́ ní Ìwó olùkọ́ àgbà ni wọ́n ti fẹ̀yìntì nílùú Ìwó ń bí wọ́n mẹ́nu bá gbà ó wà ó kàn lè ṣeéṣe kó jẹ́ pé wọ́n gbà lódìdí àmọ́ ó wà àsìjọ wà ní inú ààfin báyìí wọ́n wá ní màá tọrọ àforíjì kẹ́ fún mi ní ìṣẹ́jú 5 péré kí wọ́n kàn fi bá wa mú kí orin tàbí ẹ̀ṣà tí mo wí yẹn jáde tó jẹ́ ti Ìwó. ọ̀dọ̀ ẹja gbọ́ kábíyèsí inú mi dùn pé mo wà bí lónìí torí 20 ọdún péré mo fi ṣiṣẹ́ nílùú ara àwọn iṣẹ́ ọwọ́ mi tó jókòó mẹ́rin ìgbà tá a dé Ìwó náà ni a nífẹ̀ẹ́ sí àṣà tá a bá ti wá fẹ́ lọ ṣe competition orí ohun tí Ìjẹ̀ṣà bá yọ síbi kan tó bá kọrin náà mọ́tò wá ní àwọn Ìjẹ̀ṣà ló ń bọ̀ tí Èkìtì bá dé Ìwó la fẹ́ kọ tó jẹ́ ti Ìwó wọ́n á béèrè lọ́wọ́ àwọn olùkọ́ yìí so wọ́n á béèrè lọ́wọ́ àwọn olùkọ́ yìí tá a jọ ṣiṣẹ́ bí wà pé wọ́n ní kò tí ì sí tá a bá ti wá fẹ́ yọ sí ìlú ní ìgboro tá a bá fẹ́ yọ sí ìgboro báwọn náà ṣe máa mọ̀ pé Ìwó la ti ń bọ̀ torí kò sí òkè mo wá wádìí ìtọ̀kọ̀ torí wọ́n ní ọmọ la máa ń béèrè lọ́wọ́ onílùú gẹ́gẹ́ bí òwe àwa ṣèwádìí pé igun 5 ní Ìwó Gídìgbò Òkè Àdán Màlété Ìsàlẹ̀ Ọba Òkè Ọba ṣé mo gbà sà wọ́n ní 5 yẹn ló wá fojúde ṣọ̀kan nǹkan tá a fi sínú orin tí mo fẹ́ kọ ní èyí mo fi ilé rẹ̀ yẹ́rẹ́ ibi mo ti kọ́kọ́ bẹ́rí tá a sọ pé yẹ́rẹ́ o nídàjí níbi aago 5 máa ń polówó yẹ́rẹ́ o yẹ́rẹ́ ẹ̀mọ̀kan wá lọ bí àwọn tá kí lẹ́yìn pè ní yẹ́rẹ́ ń bí wọ́n lẹ́yìn tẹ́ wá láti Iléṣà kí lẹ́yìn pè yẹ́rẹ́ ní ẹ̀pà tí wọ́n yan tó ó lò náà ní ibi mo ti kọ́kọ́ rí tó máa ń polówó ẹ̀ nídàjí kùtùkùtù wọ́n ló dùn mọ́kọ̀ wà lọ gbìyànjú ẹ̀ ó wá dùn mọ́kọ̀ tẹ̀yẹ́ tá a bá fẹ́ lọ bìkan tó bá jìnnà àwọn ọmọdé yẹn àwọn àtolùkọ́ ẹ̀ máa ní ẹmọ kan tá máa jẹ wọ́n ní ẹ jẹ́ ká jẹ ẹ̀kì ìwọ ní wọ́n pè ní ẹ̀kì wọ́n ní tó bá ti jẹ ẹ̀kì a kàn máa mú mi lé lórí ni a sì rí bẹ́ẹ̀ àbá bẹ́ẹ̀ wọ́n á wò pé ká ní mo ti mọ̀ pé a máa wá síbi níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn máa ti sọ fún GM pé ká ní kábíyèsí kọ́ bá ṣe kọ́ bá pèsè ẹ̀kì so tí gbogbo wa tá a wá láti orígun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà yìí ká wá síbí lẹ́nu tí ká lóògbé bá délé wá ní àwọn jẹ́ ẹ̀kì ní Ìwó orí tàwa kọ́ ń gbà ẹ̀ bàjẹ́ kọ́ dà ní ẹgbẹ̀rin àtà onílò ẹgbẹ̀rin àbẹ́ ẹgbẹ̀rin gbogbo wa náà láwọn agbẹ̀rin tàbátí wá fẹ́ yà ní Ìwó ni Ìwó ni Ìwó ni Ìwó ni igun 5 fojú ní sọ̀kọ̀ Ìwó ni Ìwó ni Ìsàlẹ̀ Ọba Òkè Ọba ó yá.
ẹ ṣé o. tó mi wàá mọ̀ bóyá pẹ̀lú àṣẹ kábíyèsí bóyá kí wọ́n sọ pẹ̀lú àṣẹ Ọlọ́run. bóyá kí wọ́n sọ àwọn ìṣà àlàyé àtòrí bóyá kí wọ́n gbé sókè ìmọ̀ bóyá wo ti ní tọ́pẹ̀ láńtẹ́mù. bóyá torí ìyẹn ni mo kọ́ béèrè nígbà tí mo ń bọ̀ pé ṣé wo láńtẹ́mù torí orí ògo ni wọ́n ń pè tó bá sì wà. ilé ìtajà ṣe ti Space FM tí kábíyèsí bá gbàṣẹ tó bá fún àṣẹ sí a lè kójọ tí wọ́n máa lò ó. máa ní anthem tiwa ní. Very good. Àgbàyàn ká tó lọ. Ẹ ṣeun bàbá. A tún ti ń tún ṣe. A ti ní kan tẹ́lẹ̀. Ẹ jẹ́ wá padà sórí ìbéèrè mi bàbá. Ọya ya sáwò. Wọ́n ní kábíyèsí wà lÉkòó ní bóyá bí ọ̀sẹ̀ tó kọjá ni mo ṣe ní bóyá òótọ́ ní àbẹ́bẹ́ ẹ̀kọ́. Wọ́n ní wọ́n wà ní Ìdúmọ̀tà. Wọ́n ní ẹ sọ pé wọ́n mú èrè Tinubu Ẹ̀fúnróyè pé kí wọ́n mú kúrò torí pé wọ́n ta àwọn ọmọ wọn lẹ́rù. Ẹ̀mọ̀ kí mo ní ó ṣeéṣe kó jó òótọ́ àbí kó má jó òótọ́. Ṣé mo wá sọ pé tí èmi ni mo wà ní better position bí àwọn olóyìnbó láti béèrè. Ọ̀rọ̀ kéré. Bí ò bá ti lé kan. Bí ò bá lé kan yóò dín kan. Ó wà ní ìròyìn tó pọ̀. Ń pé mo wà lÉkòó nígbà náà irọ́ ni, ń pé mo lọ Tinubu Square irọ́ ni. Ṣùgbọ́n tí mo sọ látàfin mi tá a sọ jáde ni pé ẹni tó bá ṣe ìkà fún ilẹ̀ Yorùbá tó sì jẹ́ pé gbogbo ayé olóyè Ẹ̀fúnróyè Tinubu yìí ẹrú lè ta gbogbo ipò agbára àtàwọn ọba tó rí ìyá ìsìfẹ́ nípa ọ̀rọ̀ owó ẹrú ni àwọn ọmọ wa tí wọ́n tún ti tà lẹ́rú ńgbà wọn tó dé kò fẹ́ jẹ́ kí wọ́n tiẹ̀ sí ńlẹ̀ ó tún fẹ́ jẹ́ kán owó ẹrú ní í ṣe irú ẹ̀ náà wà ń bàdàn ẹ̀ fún ṣetán ní wúrà kò yẹ kó jẹ́ pé ibi tó jẹ́ ibi tí ibi tá a fi ṣe olórí ibi ọjà commercial capital bí ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá tó jẹ́ kò yọ jẹ́ pé tó wà ní àárín gbùngbùn ẹ̀ ẹni tó ti ṣèkà fún wa tẹ́lẹ̀ tàbí tó ti ṣèkà fáwọn ọmọ wa irú ìtàn wo ni bí wọ́n bá fi ìtàn rẹ̀ lélẹ̀ kí wọ́n gbé lọ sí museum àwọn ìtàn museum ni wọ́n gbé sí kí wọ́n gbé lọ Badagry ní museum ká má jẹ́ kó jẹ́ because kò bùkún àwa Yorùbá yìí pé kí àwọn èèyàn dé kí wọ́n ti ẹ̀ béèrè ìtàn ẹni báyìí kí wọ́n wá lẹ́ni tó ṣebi tó ṣèkà tó ta àwọn ọmọ lẹ́rú ni ọ̀tá àwọn ọmọ lẹ́rú ọ̀tá àwọn ọmọ lẹ́rú ti ṣe rí ntọ́ bá wù ọkọ owó tọ́ bá wù ọkọ ní owó kọ́ náà fi ń sọ pé èèyàn jẹ́ èèyàn ńlá èèyàn jẹ́ èèyàn èèkàn àti pàtàkì ní tí a fi máa sọ pé èèyàn jẹ́ èèkàn ní iṣẹ́ tó gbéṣe tó ṣe dáadáa fáwọn ọ̀rọ̀ ẹrú èèyàn tó púpọ̀ kò gbọ́dọ̀ jẹ́ pé òun ní ọ̀wà wà ní irú bẹ̀ yẹn irú ilé mi fi sọ pé irú aṣíwájú Tinubu tóun ṣe dáadáa nípa ọ̀rọ̀ Èkó tó gbé Èkó dì tó yẹ pé nígbàtí tiẹ̀ ẹ rí pé láti gọ́ọ̀mẹ̀ntì tiẹ̀ òun lè kó ti búyà mọ́ nítọ́ bá wùyàn kó sọ nípa ẹ̀ kò sẹ́ni tó máa rìn torí ò ní mì kò sí bó o ṣe fẹ́ máa rìn tó rí ẹ̀rẹ̀ ò ní máa bẹ̀ báyìí so bọ̀tí tèmi rí tó ń jẹ irú yẹn ń ló yẹ ká fi bẹ́ẹ̀ wọ́n bá fi Awólọ́wọ̀ bẹ́ẹ̀ bí wọ́n bá fi Tinubu bẹ́ẹ̀ àwọn tó tá a mọ̀ pé wọ́n ṣe dáadáa tí wọ́n ti yí nǹkan padà sí rere nìyẹn gbogbo àwọn tó jáde lára ẹ̀ wọ́n di àwọn gómìnà ilẹ̀ Yorùbá wọ́n sì àwa ń rí ara wọn lóye tọ́lá wọ́n sì ń ṣe dáadáa ẹni tó lókun dínú o ìní fi ń ṣe dáadáa o
okùn díẹ̀ náà sì ni ẹ̀ta àgbà so irú yìí lọ́yẹ irú Tinubu nǹkan sọ di aṣíwájú Tinubu tí wọ́n bá tiẹ̀ máa fi kàn fi aṣíwájú Tinubu wọ́n èé ṣe bàtàn o Tinubu tìyàn àti Tinubu ètí mọ̀ ń sọ so ìkàn fi èèyàn gidi tó ṣe dáadáa síbẹ̀ kìí ṣe tó ṣe kà fún wa ìtẹ̀yàn bá ṣe ìlàbọ̀ bá irú ẹni tó ta ẹrú tó ṣòwò ẹrú tó bá àwọn èèbó gan jà nípa ọ̀rọ̀ ẹrú ebi ń wẹ àwọn èèyàn ní ọba àwọn èèbó jà ní kí wọ́n mọ̀ mú ìjọba wọn wá nígbà ọba ṣe nígbà táwọn ọba ò ṣe dáadáa ní ẹ́ change ìjọba àbí bẹ́ẹ̀ bá ṣe dáadáa ṣé wọ́n ṣe ń jìjọba yìí nígbà tó yẹ pẹ́ kàn gbalẹ̀ talẹ̀ gba kínní gbani àwọn ọba míì sì wà dèní eléyìí tó yẹ pé àwọn náà dàbí ẹni tí ń ṣòwò ẹrú náà àwọn ọba míì wà lẹ́nu nílẹ̀ Yorùbá táwọn náà dàbí ẹni tí ń tún ta ẹrú nítorí tó bá ń ba ogún àwọn èèyàn jẹ́ tó ń boko olóko jẹ́ o tó ń tà wọ́n sí ẹrú pé kí wọ́n lọ ṣòfò nù kí wọ́n lọ kú dànù tàbí kí wọ́n lọ sí kíni tàbí kí wọ́n má níṣẹ́ kí wọ́n di tọ́ọ̀gì kí wọ́n ya wèrè tàbí kí wọ́n má jalè òpó ẹrú ìbàjẹ́ ló tó ń sẹ́ǹdì wọn sí nígbà téèyàn dáko ẹ̀ jẹ́jẹ́ tẹ́ ẹ lọ boko ẹ̀ jẹ́ nítorí pé ẹ ní ìdílé rẹ̀ àbí èèyàn ń dáko ẹ̀ jẹ́jẹ́ tí ẹni ní ìtọ́ fẹ́ dáko tọ́wá tó wá ra lẹ̀ ẹ̀ tó fẹ́ nítorí pé ó fẹ́ ra tòkunbọ̀ nítorí pé ọba fẹ́ ra tòkunbọ̀ àbọ̀ fẹ́ yàwó ọba fẹ́ yàwó mọ bó ṣé ilẹ̀ ìlú rẹ lọ tàtẹ́ ìfẹ́ yàwó ni àbí tẹ́ ra tòkunbọ̀ tó bá jẹ́ pé fún ìdàgbàsókè yes tí company bá wá àwọn ẹwọ àwọn tó wà lẹ́kọ̀ọ́ yẹn mo láwọn ọba tẹ́jọ́ rẹ̀ àwọn bàbá wọn ọ̀tálẹ̀ wọn ilẹ̀ wọn sì wà ń bẹ gbogbo tó wà ń bẹ tó jẹ́ development tó jẹ́ ìdàgbàsókè àwọn èèyàn lìsì ẹ̀ ni wọ́n ṣe kí wọn ọ̀tá ìní àìmí ìfi ìsìn agbára lórí ilẹ̀ yẹn dè ní ilé ni wọ́n ilẹ̀ tó ti ta ẹ̀ wá ń talẹ̀ ní pọ́ǹtọ̀ wọ́n ń ta plọ́ọ̀tì lẹ́kọ̀ọ́ ní 1 billion wọ́n ń ta plọ́ọ̀tì wọ́n ń ta éèkà níwò ní 60,000 50,000 20,000 wọ́n nílé oko ni ṣé ìwò wá jókòó ìwò lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn ìwò tó wà lẹ́gbẹ̀ẹ́ Ìbàdàn àwọn ìlú mi wà lẹ́yìn tẹ́ ẹ̀ pè lóko ẹ̀wọ̀n ilé Òṣogbo gan ẹ̀ ṣe ilé oko ẹ̀yìn wa ni wọ́n sì wà lọ́wọ́ àbí mo lè yàn ọkàn ní tẹ́ máa ń bọ̀ látẹ̀kọ́ àwa mo fẹ́ sọ̀lú yìí torí ẹ̀ lèmi fi ń gbé ní bíbà mi lọ gbé lẹ́kọ̀ọ́ nítorí ará Èkó ọ̀sángbò ń fẹ́ wá gbé wò ọba Èkó lóun fẹ́ wá gbé wò bó wà lẹ́sẹ̀ ọmọ kò nílé lẹ́kọ̀ọ́ kò nílé kíni kí lọ́kàn mi ń pa ilé lẹ́kọ̀ọ́ ilé mi ní Ìwó nílé mi náà ebi bẹ́ẹ̀ mọ jọba sí àti Canada làwa ti wá sìn lónìí kì í ṣe pa wá jẹ̀lú ọba máa ń sìn lónìí ọba yìí jẹ̀lú ẹ̀ tọ́ba jẹ́ pa afẹ́ owó nítorí owó ní Canada ó tò sí Canada ọmọ lọ́fọ̀kànbalẹ̀ ju Dangote lọ àbẹ́ẹ̀mọ̀ ọ̀rọ̀ pé mọ̀ ń parọ́ fún ọ ní Canada ìlú tó ìkànnà àwọn ìlú tó dáa jù lágbàáyé tí ò sí gbọ́n tí ò sí jẹ́ ń pààyàn bẹ̀ àwa gbé páálí ibẹ̀ sílé wọ́n wá ń sìn mí a gbọ́dọ̀ tún lu ìṣe ni èmi náà ó ṣèlú yìí ń jókòó mẹ́ ibi ní ń túnṣe ààfin ní ń túnṣe ìlú yìí ní ń túnṣe tẹ́mi náà sọ di bí Èkó kárẹ̀ Èkó náà wá máa wá ṣe bí kíni bí ebi bàbá ńlá tiẹ̀ ebi ó tó Èkó ṣe kí alẹ́ tẹ́mi náà kí ló yẹ tẹ́mi náà ní tún ìlú sí èmi náà ṣe kó náà dàbí Èkó àyẹ́ torí pé kò ní pọ́ọ̀tù ṣé Kánò ní pọ́ọ̀tù ṣé àwọn èèyàn gbé bẹ́ẹ̀ gbogbo olówó Nàìjíríà Kánò náà ti máa jáde ẹni tó lówó jù Nàìjíríà Kánò náà ti máa àwọn èèyàn mọ́ fẹ́ jẹ́ káwọn ọmọ mi bímọ pọ̀ ẹ bímọ nítorí ẹ tún lè ti gbọ́yìn pé mo ní kí wọ́n bímọ bẹ́ẹ̀yàn bá pọ̀ ń lù kìí sòsí o ibẹ̀ ni ilé iṣẹ́ ọ̀wá
àbí nígbà gbogbo owó bá di 20 million ṣé àwọn ilé-iṣẹ́ ò ti mọ̀ pé wọn ò rí ọjà tà mẹ́ ẹbí mọ ẹ̀yin ọmọ wo ìlú mi ẹ̀yin ẹmọ bímọ ti yín ìyẹn ṣe family planning ẹ̀tàkò Ọlọ́run ló sọ pé ẹ máa bí sí àwọ̀ ọmọ bí sí níwò ni gbogbo òwò ẹ dìde kẹ́ ẹ máa lọ nítorí ọjọ́ iwájú wa ẹ bí mọ́ gbogbo bá ṣe ṣe ìtọ́jú wọn Ọlọ́run ní tọ́jú ọmọ gbogbo bá ṣe ṣètọ́jú wọn tá fún wọn ní ẹ̀kọ́ ọwà wọn kò sí ìlú tí èèyàn pọ̀ ń bẹ tó sorí ibú ìlú téèyàn bá pọ̀ ń bẹ ní tòsí ẹ lọ wo àwọn ìlú tí èèyàn pọ̀ kí ló dé tí Nàìjíríà di giant of Africa wọ́n ti ń pè yín giant of Africa kan tó mọ̀ ń pè epo yín kí ló dé tẹ́ di giant èèyàn tó pọ̀ nù yín ni ìní àfi máa fẹ́ wá sí Nàìjíríà ẹ lọ wo àwọn ìlú tí wọn ò lè èèyàn nú àwọn bíi Mali wọn ò lè di giant kankan láíláí kò sí company tí máa lọ bẹ̀ gan ẹ ò lè rí company káwọn kí wọ́n lọ ṣe company Indomie síbẹ̀ fúnra wọn ni wọ́n máa lọ ìlú míì wọ́n lọ máa kó nǹkan wá ní ìlú wo mo ti sọ fún ọ 20 ọdún lẹ́ni mo fẹ́ rí 20 million nígbà bá rí 20 million company ó wà èmi máa tí mò ń sọ mo ní ìlú ní Canada ìlú tó fẹ́ tóbi ju Nàìjíríà lọ tí ò ní ju èèyàn 800,000 lọ àwọn iléeṣẹ́ máa ti iléeṣẹ́ pàǹgbà àwọn òré èèyàn tí ó ṣiṣẹ́ ni tí wọn ò sì rẹni tí ó jẹ nǹkan tí wọ́n ṣe ìlú tó bá léèyàn pọ̀ ò ní ìdàgbàsókè bá ìṣẹ́kọ́ ní máa bá ìlú tó bá léèyàn pọ̀ ẹ wo 20 million yàn ní Kano bí wọ́n bá ń sọdún kérésì lásán àbí ń sọdún léyá tí gbogbo èèyàn bá fẹ́ ra aṣọ ìwọ tó ń taṣọ mélòó lọ́tà Ọlọ́run ló fà wá lóye bẹ́ẹ̀ àwọn èèyàn mi aṣọ mi kí ẹ lọ mọ bímọ ní ọba ní kí ẹ mọ bímọ family planning ọ̀tako planning Ọlọ́run fẹ́ èèyàn mọ́tàkó ìtọ́lọ́run sọ tó o bá fẹ́ jẹ́ kí ìlú ẹ dàgbàsókè gbogbo wa ní àgbájọwọ́ ni obìnrin kọ́gbẹ́yìn lẹ̀ ọkọ ìwọ náà gorí ẹ̀ ẹ̀ṣẹ́ ọ̀rọ̀ ayé ẹ máa ṣe lọ ẹ máa bí sí kí ìlú kún ìlú gbọ́dọ̀ kún ìnìkan ni ó fi wá ìlú tó bá kún ní tí China fi take over nìyẹn kí ló dé tí Amẹ́ríkà di tọ́dọ̀gá nínú gbogbo ìlú èbú 365 million ló fi l'Amẹ́ríkà fi gorí nínú gbogbo àwọn èbó Amẹ́ríkà nínú Asia China àti India ní gbogbo Africa kò sẹ́ni tó lè bá Nàìjíríà dùn ìlú kékeré dẹ̀ ni wá nílẹ̀ ilẹ̀ wọ̀pọ̀ ilẹ̀ tí ò tó 1 province ní Canada gbogbo Nàìjíríà ò tó Ontario adẹ̀léyàn 200 million nínú ẹ̀ wá ní kò ní nítorí èèyàn ní Nàìjíríà fi di giant èmi náà fẹ́ di giant Ìwó gbọ́dọ̀ di giant of Nigeria lẹ́yìn náà ìlú tó bá léèyàn pọ̀ ní ọmọ gbàgbára o nínú gbogbo èyí tí a ń pè lóṣèlú ìtúlù tó léèyàn níbàdàn bẹ́ẹ̀ ṣe ń wo lọ́yọ̀ state kò sílùú tó lè gba gómìnà àfìbàdàn lọ chẹ́ẹ̀kì ẹ̀ bẹ́ẹ̀ lómìn jẹ gómìnà ní Ọ̀yọ́ state yàtọ̀ sára Ìbàdàn ó ní bí wọ́n ṣe ṣe nǹkan mi ó ní bí wọ́n ṣe ṣe nǹkan mi bẹ́ẹ̀ bọ́yá tí wọ́n fi jẹ̀kọ́ mbẹ̀ wọn ò fi hàn àwọn èèyàn abẹ́ ewé lọ́wọ́ so ẹ lọ wo ìlú tó bá léèyàn tó pọ̀ jù lágbára ọmọ wà lọ́wọ́ ẹ̀ ìlú gbọ́dọ̀ bímọ. ẹ ṣé kábíyèsí ṣé mo lè wá jíṣẹ́ padà fáwọn ará Ẹ̀gbá pé kìí ṣe pé kábíyèsí bàbá àwọ̀yà lóde wa nílẹ̀. àwọ̀yà lóde ńlẹ̀ ṣùgbọ́n ẹbí Ẹ̀gbá tí ìyá lọ gan tí ìyá Ẹfúnróyè Tinubu lọ ebi wọ́n ṣe àtìpó síbẹ̀ ní sọ́fẹ́ wá sẹ́gbà ni
bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé Ẹ̀gbá ni ìbátan wọn ṣùgbọ́n ṣé wọ́n ọfẹ́ wá sẹ́gbà Èkó lọ ìyá fẹ́ dúró sí. Ìyàwó ọba olórí ni wọ́n kábíyèsí. ń bọ̀ yanu olórí Èkó ni wọ́n. olórí mélòó lọ jẹ. Àwọn tó méjì. Ọ̀tàn. Àwọn tó méjì. Àmọ́ wọ́n ṣe gudugudu méjì àyà mẹ́fà lẹ́gbàá. Wọ́n tún fẹ́ Yéṣùfù Bàdàn àbí. Kí ni ìyún náà ṣe? Alágbára tí ó tó ń gan gbógun tọba ní Èkó nígbà tí ọba lóhun ọ̀ṣọ́wó ẹrú tó wọ́n sì wọ́n náà láti yọ wọ́n sì yọba. Gbogbo ẹni tó bá ti fẹ́ tako ẹrú nìyá máa rẹ́. Ìyá lè jẹ́ ará Ẹ̀gbá, ẹ lọ gbé Tinubu Square sí Ẹ̀gbá. Kábíyèsí àwọn náà lọ́jà. Káwà mọ̀ pé ojúgbọ́tọ̀ ti ń tajà wọn nìyẹn. Àwọn náà ṣọ́kò bẹ̀. Àwọn náà ṣọ́kò bẹ̀. Níbo? Ibi tó pè Tinubu Square. Ipò ṣọ́kò bẹ̀. Ẹ máa gbọ́ èèyàn ṣọ́kò bẹ̀ omi pé àní Yorùbá ló ní Yorùbá ibi tó jẹ́ ìkíní Yorùbá tó jẹ́ bí ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá tó jẹ́ àárín gbogbo tá a fi ń ṣe kíní kò é ṣe símbọ̀ yẹn ló yẹ kárí mẹ́rin tó bá ti ṣe bí ìgbà tẹ ní ẹ̀yìn tó gbọ́dọ̀ sọ àwọn olórí kan wà tí wọn ò ṣe dáadáa bí ìgbà tẹ bá lọ gbé láàrin àwọn ológun àti olóṣèlú ìfẹ́ dákọ̀ ìkankanú wọn ìmọ̀ nínú àwọn olórí kan wà tí wọn ò ṣe dáadáa wọn mọ̀ pé ẹ̀ ní lọ gbé statue wọn sí kìnní olórí kan wà tẹ́ mọ̀ pé ó burú jù ẹ̀ ní lọ gbé ẹ̀ sí lọ gbé statue ẹ̀ sí kìnní alẹ́yìn ò ṣe dáadáa ìyá ó lè jẹ́ gbà kò ṣe dáadáa ọ̀dà ìṣe kábíyèsí kò ṣe dáadáa ẹrú tó ta ti pọ̀ nígbà kan ìyá fẹ́ tẹ ẹrú kan níjọ́ mọ̀ pé èbó wá dín ẹrú yẹn níjọ́ mọ̀ tí ìyá sọ ó ní ìyà jẹ́ kẹ́rù kàkà kí n ta ẹrù ń bá wọn ìyà rí ń tìbomi kó kú dànù pé I will drown him kí n kúkú drown wọn let me drown them instead of me selling them like that. Wọ́n bí ìyá lẹ́rìí pé sébò ni ọmọ kékeré tẹ fẹ́ tà ó ní mo ní ọ̀pọ̀lọpọ̀ bùkátà kí ló fi ń ta ọmọ lọ́mọ ọ̀lọ́ ń tà síbi tí ọ̀dà ó yẹ kó fọ́ bójú ìwọ ọmọ tó ń pè é lẹ́gbàá iyún kọ́ ni a fi máa ṣe kínní iyún irú ẹni bá ń kọ́ ni a fi máa ṣe yangàn àwọn èèyàn wà lẹ́gbàá dáadáa tí a fi ń ṣe yangàn ju ẹni tó tẹrú lọ mọ́mọ́ ẹgbàgàn ọ̀gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ wọn ọ̀gbọ́dọ̀ sọ mọ́ ni a fi ṣe yangàn àwọn ọ̀fẹ́ rú èèyàn tó bá ti ṣe tí ọ̀dà ní sí àwọn ọmọ wa ẹ̀yin àgbà náà kábíyèsí àwọn ọmọ wa tí ẹ tà lẹ́rú ọ̀pọ̀ ló kú lọ́nà ní ìrọ̀pẹ́ wọ́n kàn ṣe fíìmù àmì stad ní táwọn ọmọ wa go through online wọ́n ń dèèyàn ní ṣé ẹ lè mú àgádágodo kí ẹ lu ẹnu wọ ó sì ń sọ̀rọ̀ báyìí ṣé wọn ọkùnrin sọ̀rọ̀ máa faramọ́ kà báyìí. n tẹ́ ẹ̀ sọ yé wa kábíyèsí. ọkọ̀ yọ ọmọ tí ń jẹ́ ìṣòwò ẹrú tọ́ba máa ń dín ìṣòwò ẹrú ọmọ ẹ̀ pé wọ́n di àwọn èèyàn báyìí wọ́n dè wọ́n tí wọ́n dè wọ́n lọ́wọ́ tí wọ́n dè wọ́n lẹ́sẹ̀ tí wọ́n fi tipátipá lù wọ́n kí wọ́n tó kó wọn sínú ọkọ̀ wọ́n wá wọ́n gbá wọn níṣòwò ní tí wọ́n láyé àjọ wọn ó tó ẹrú mi wọn ó tó rẹ okó ẹ̀ kọ́ má bàbá ìyàwó ọ̀gá sọ kí wọ́n rẹ jẹ́ àti ẹ̀tàwọ̀ jẹ́ àtọ̀ lẹ́rú àti kó láyé ẹrú kábíyèsí jẹ́ àtọ̀ ẹrú wọ́n sì ń ṣẹrú nìsín o jẹ́ àtọ̀ lẹ́rú ká gé okó ẹ̀ ká ní kọ́ má bàbá yẹn sọ kọ́ wá wo ìgbà náà bó ṣe rí. wọn ò tiẹ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin kò tiẹ̀ ní faramọ́ kábíyèsí. wọ́n ṣe bẹ́ẹ̀ dé ní eléyìí àwọn èèyàn sì ń tẹrú gbogbo oyún ní ká dákẹ́. ó dá kábíyèsí ẹ jẹ́ kí n tẹ̀síwájú àwọn yẹn ti mọ̀ pé torí kó lè dáná ni kó lè dá ní àgbọ́dọ̀ ṣe ibi àwọn àníkọ̀yẹ kíbi níjọ́ bábẹ́jú bá ti rí ibi níbi gbọ́dọ̀ wọlé àgbọ́dọ̀ jẹ́ kíbi máa go kọ́mọ go a lè máa pass failure to the next generation káwọn náà tó máa fail ibi tá a délé ní failure some generations believe pé they failed. They are not happy. They are not even inú wọn ò dùn nǹkan táwọn ń pé àwọn ò ṣe dáadáa
àwọn míì dẹ̀ wà nù wọn tí wọ́n fẹ́ dúró tó máa ń sọ pé àwọn ọmọ tuntun tó ń ṣẹ̀dé tó ń fẹ́ ṣe dáadáa àwọn èèyàn ó blame àwọn so wọn ò fẹ́ jẹ́ kọ́ ọmọ tuntun tó ṣẹ̀dé kó ṣe dáadáa irú ẹ̀ ń ṣẹlẹ̀ níwò tó yẹ pé àwọn kan wà tó yẹ pé wọ́n bìlí pé nítorí pé àwọn ohun tóun ṣe àwọn ọmọ rí ṣe wọ́n wá ń gbógun mọ́ dandan làwọn ó ṣe dáadáa tá a tún tó yẹ pé èmi ní 30 ọdún 40 ọdún màá lè sọ pé mo ṣe dáadáa fún ìlú àwọn bàbá kan wà ń lù tí wọn ò lè sọ pé àwọn ṣe dáadáa kan fún ìlú tí wọn ò ní tàn tí láti sọ nǹkan pé ìta ṣe ni ìta wá ṣe nígbà tèmi ẹlòmíì fẹ́ máa jọyìn ẹ̀ ẹlòmíì fẹ́ lè máa sọ mi nígbà tèmi ṣe rà ṣe ẹlòmíì fẹ́ máa sọ mi àjọṣe ni o àjọṣe ni o. ẹ bóyá ká fi yẹn padà sórí ìwọ. ìwọ ò ṣe sọ ni ìwọ ò ṣe ṣe ń gbà tiẹ̀. ẹ jẹ́ àjọ ká padà sórí ìwọ kábíyèsí. ìdàgbàsókè nígbà tèmi ó ń ṣẹlẹ̀ ìwọ ti gòkè àtó ti ní nǹkan mo ti gbé nǹkan táwọn baba ńlá mi ò ṣe ti gbèsè àwọn baba ńlá mi náà ṣe nǹkan táwọn baba ńlá tiwọn náà ò ṣe èmi náà ó tún ṣe nǹkan táwọn baba ńlá mi ò ṣe ọmọ mi náà ó tún ṣe nǹkan tèmi ò rí ṣe bó ṣe yẹ kó máa wà nìyẹn kì í ṣe kéèyàn sọ pé kí ọmọ má ṣe rere àwọn àgbà míì wá ń lu yìí tí wọn ò fẹ́ jẹ́ káwa ṣe rere ṣùgbọ́n àìṣeré ṣe ju wọn ojú wa ń tì wọ́n èmi ti sáko ń lù èmi ìsáko ń lù wọn ń bọ́ sórí ayélujára ni wọn lọ ń ṣèbàjẹ́ ó ṣe báyìí nígbà kan ìgbà kó tó jọba ó ṣe báyìí ó ṣe kíni nígbà ìjọba kíni ń ṣe ilé ẹbí wálé o ṣó ṣe dáadáa à ń ṣe dáadáa nígbà àtijọba a sì tún dáadáa sí ìlú sì ń da ìlú ń dàgbàsókè ẹni pé ìwọ òdùn kọlọ kẹrù kò gbòòkò lọ bá ń fi ìlú sí oje bá ń fi ìlú sí. Kọ́lá ní ẹ̀kọ́ ẹgbẹ́ ẹ bá ní ìwọ òdò kọ́ kẹrù kó gboko lọ èèyàn ń sọ láyé àrẹ̀sà láyé àrẹ̀sà láyé. Àwọn ọ̀lẹ tí wọn ò ṣe nǹkan kan fún wo tẹ́lẹ̀ ni wọ́n ní wo dùn ní ìsìn wọ́n sápò lu àmì wọn lọ bọ́ bá wù ọ lọ bọ́dọ̀ kọ kẹrù kó gboko yín lọ gbàbò míì lọ ẹlòmíì ti sá lọ ìlú èbó ẹlòmíì sá lọ àmọ́ bí wọ́n sá lọ wọ́n wà bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ni wọ́n bá máa sọ tó o bá mọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ tún lù sí máa bọ́ ń lù kí a rí n tó gbèsè kárípò ṣe dáadáa ń lù ú kìí ṣe kọ́ ọmọ ò lè mọ bàtà àwọn ọmọ jẹ́ kọ́ ọmọ ráwọn ọmọ lẹ́wọ̀n bẹ́ẹ̀yàn ṣe bí ìlú yìí wọ́n dá lọ́wọ́ kó bẹ́ẹ̀ ni kò sẹ́ńtọ́ gbọ́dọ̀ ṣe bí ìlú yìí èmi gangan lọ́bẹ̀ bájà wọn nítorí gbogbo ibi tí ọba sáwọn ọmọ mi mo ti sọ fọ́lọ́ èmi ni kọ́ wá ṣe so mo lè ṣáájú ogun. Ẹ̀yin ṣe ń kábíyèsí torí àsìkò wa ìbéèrè wa láti fẹ́ ìbéèrè tó bí mẹ́rin. Ẹ máa sọ ni wo jẹ́ ń sáré ṣe ẹ̀yọ́ mọ̀ ń bọ̀. Kábíyèsí wa. So Ọlọ́run ó fún yín ṣe o Ọlọ́run ó dẹ̀ wá pẹ̀lú kábíyèsí. wo obìnrin tó lọ sílé ọkọ o fẹ́ lọ ọkọ láti gba dìgírì tó bá dẹ̀ ti gba dìgírì ọkàn ẹ̀ ìwọ ló ní forever bó o ṣe ní dìgírì ẹ̀ tó ń gbà ní school bẹ́ẹ̀ náà ló ṣe ní dìgírì ọkàn ó ti gbá ọkùnrin yẹn nìyẹn ìwọ ló determine bóyá wọ nìkan ni ọ̀fẹ́ àbí ọ̀fẹ́ so obìnrin tí ó bá wọlé òun ni ó determine bóyá tó ń gbé nígbà tó wọn ọba kọ́kọ́ tó bá kọ́ rẹ̀. Ẹ ṣeun kábíyèsí a máa rí bá bàbá ẹ dàgbà bí ará ọ̀rọ̀
torí àkókò wa ó dàbẹ́ ni pé a máa fẹ́ fi ètò yìí wá sí níta ti kọ́lé ní náà ti tó. Wọ́n láti lè sọ̀rọ̀ ìṣẹ́jú márùn-ún. Kí lẹ tún fẹ́ sọ? Wọ́n láti mo ní ká gé pé ó lè ṣe mọ̀ pé àwọn tó jẹ́ ọkùnrin àti tó jẹ́ obìnrin tó ti fẹ́ yàwó àbí lọ́kọ lọ́wọ́lọ́wọ́ kábíyèsí wọ́n ti kọ́ kankan láàfin wọ́n ti tún wá kọ́ kankan láàfin. Ọgbọ́dọ̀ kọ́ nǹkan lọ́dọ̀ tèmi ni. Mọ̀ra tó ń wù mí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tó ń wù mí gbà abẹ́rẹ́ rí Ọlọ́run ní ká wá sí ìwọ lónìí. Ẹ jẹ́ kí n. Kìí ṣe pé obìnrin ní ẹwà kọ́ ni ọkọ ń wò lára obìnrin. So kọ́ ọkọ yẹn kọ́ ọmọ lẹ́wà gan tó bá kọ́ ọkọ ẹ tọ́kọ ẹ mọ̀ pé ìwọ nìkan ló ní kíní ẹ lọ ìwọ lọ́mọ gbádùn ọkọ yẹn títí láyé. Ó ní irú ẹ̀kọ́ tó bá lọ kọ́ lára ọkọ yẹn ló fi gba gbogbo ìyẹn. Wọ́n máa ń sọ̀rọ̀ kábíyèsí wọ́n ní ìwọ ò ní kọ́kọ́rọ́ ẹrú ẹwẹ́ ni wọ́n fi délé wọn. Nítòsí mú kí wọ́n lè lo kọ́kọ́rọ́ láyé ìgbà tí wọ́n ń pa òwe ìyẹn túmọ̀ sí pé kọ́kọ́rọ́ wà láwọn ibì kan. Wọ́n wá ní bí pé ìwọ kò ní kọ́kọ́rọ́ ẹrú ẹwẹ́ ni wọ́n fi délé wọn. Kábíyèsí àárín yẹn a kà máa sọ ọ́ ni kò yé wa. Tá bá ní ìwọ nílẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ wá rí nínú gbogbo ọba àṣẹ̀ǹbáyé nítorí àwọn ọba mi àwọn ìlú mi ò ní ìlú yìí nìkan ní kíni àṣẹ tó wà ń bẹ̀ kò jẹ́ kán kó lẹ́rú rí. Àwọn ìlú mi náà táwọn bá ń sọ̀rọ̀ àwọn ìlú mi ọmọ ní wọn káwọn lẹ́rú. Ìgbà wo ni ìlú ti ẹsẹ̀ bẹ̀rẹ̀? Ìwọ a máa ṣẹgbẹ́ ìlú rẹ ọlọ́wọ́ tán ìlú tiẹ̀ kọ́ wò bóyá wọ́n ti jọba ìlú tiẹ̀ ń gbà náà. Wọ́n ní ìwọ nílẹ̀kùn ìlú tó bá ti ní ọba láyé ìṣẹ̀ǹbáyé ni o kìí ṣe ètò ń sọ ọ̀rọ̀ àsọ̀rọ̀ gbàtẹ́ ìbòdé àbí 100 years nítorí Yorùbá ò ní tàn problem yín nìyẹn. Ìtàn tẹ ní kò jù tàn àgbò òyìnbó sọ tí yín lọ sì mọ̀ pé ìtàn kan ń bẹ kó tó di pé ìbòdé wà ní kọ́lẹ̀ ìtàn kan sì ń bẹ kọba tó dé ní kọ́lẹ̀ yìí. Problem yín ni àkọọ́lẹ̀ àfìgbà tí èbòdé ní a tó kọ́ yín bẹ́ẹ̀ sí ń kọ́ nǹkan lẹ̀ níta ẹ mà ní ayé àtijọ́ òjúkẹ́ gbẹ́gi léèrè ìyẹn lẹ fi mọ ìtàn. Àwọn agi tí wọ́n sì gbẹ́ léèrè náà àwọn nǹkan míì tí wọ́n gbẹ́ léèrè ìmíì ti wà nínú ilẹ̀ ìmíì wọ́n ti gbé lọ so ìtàn yín ti sọnù tipẹ́. Níta wàá fi mọ̀ tàn ní ìsìn kò ju àṣẹ Ọlọ́run lọ tí tọ́lọ́run bá gbé wá fún wa tí n bá sì sọ kò sẹ́ni tó lè dispute ẹni tó á sọ pẹ̀lú ẹ̀rí ni ilẹ̀ fífi máa ń sọ̀tàn ó lójú ọba tó lè sọ̀tàn tó ní àwọn ọba tí ń sọ̀tàn ńlẹ̀ Yorùbá ó lójú ẹlòmíì lè sọ̀tàn ìbò ìtàn 1890 something ìtàn 17 something ìtàn tèmi ń sọ ìtàn ìpìlẹ̀ ọba rí tí mò ń sọ̀tàn ìtàn ìpìlẹ̀ kéèbó tó dé a bá ń sọ̀rọ̀ ọba ó lójú ọba nílẹ̀ Yorùbá o Ìwó wà nínú àwọn ọba àkọ́kọ́ nílẹ̀ Yorùbá kìí ṣe ọba tẹ́sẹ̀ ń jẹ tẹ́sẹ̀ ń ti ọba tí wọ́n ń pè natural paramount rulers ó tún yàtọ̀ sí paramount rulers ọba nípele ìpele paramount ruler wà natural paramount ruler wà àwọn natural paramount ruler làwọn tí láti pilẹ̀ ẹ mọ̀jà tó máa tú lọ títí but ní ìṣẹ̀ǹbáyé ọba nígbà ìṣẹ̀ǹbáyé yẹn tí ìlú bá ti wà ṣó ń gbọ́ mi wọ́n wà ní odi ìlú yẹn ni pé odi ìlú yẹn wọ́n ṣe ọgbà ó níbi tí àlejò ọgbà wọlé wọ́n máa ń ní gate àlejò wà gba ẹnu ọ̀nà ìlú yẹn ẹnu odi ni wọ́n gbà wọlé tọ́ba ti gbabẹ̀ wọlé ẹnìkan ti wà lórí igi ẹnìkan bọ̀ wọ́n ti gbé wọ́n máa gbé títí tí èdè ààfin ọba wọ́n gbé ọ̀rọ̀ yẹn
ṣùgbọ́n Ìwó nìkan ni ò ní kíni ní ò ní odi ìlú pé a ṣe fẹ́ǹsì ní a fi máa sọ pé so gbogbo àlejò tó bá wá tó bá ti dọ́dọ̀ ọba wò ní pé nítorí ogun kan ìkówó ìlú yìí nìkan kí gbogbo ọba gbọ́ nínú gbogbo ọba àṣẹ̀ǹbáyé gẹ́gẹ́ bí mo ń sọ ẹ má wo ìtàn rẹ o má fi ọba àṣẹ̀ǹbáyé ni mo ń sọ ìlú yìí nìkan ló gbọ́ Ògórí ẹ lọ wo ìlú míì kò sí ìlú tí ó sọ pé ibẹ̀ yẹn ni kinní kan wà tẹ́lẹ̀ ibẹ̀ yẹn ni kò síbì kan tẹ́ sọ pé ibẹ̀ yẹn ni Ìwó wà tẹ́lẹ̀ Ìwó lẹ́nu wọ́n sẹ̀ wá kó wá bì àìmọye ìlú ńláńlá míì tí wọ́n tí ogun ti kún ọkọ̀ mẹ́ẹ̀ tí wọ́n sẹ̀ wá tó ń àwa ibi tí mo ti bẹ̀rẹ̀ ní ibi tí adé gbalẹ̀ ní gbogbo ẹni tó bá rí lágbègbè wọ́n wá dé bá mi lálejò èmi mo sì ń fọba jẹ ní gbogbo àdúgbò yìí Ọlọ́run ló fi mí bẹ́ẹ̀ kò sí ọba tó wà lágbègbè tí ìsàdé mi ní ẹndé wọ́n lè wá láti èèyàn lè wá látọ̀yọ́ o kọ́ wá láti Ògbómọ̀ṣọ́ o kọ́ wá láti Òwu o kọ́ wá láti kíní o láti ilé egbò Olúpọ̀nà Kúta Ọ̀gbá Àgbà Tẹ́lẹ̀mù èmi ni mo fún èmi ipò mi ló fún aládé adé mi ní bẹ lórí gbogbo wọn àfi tó bá lè kọ lẹ́tà lọ mínísírì padà kó sọ pé òun ọ̀fẹ́ gbadé lọ́lọ́ Olúwo òun yóò wá rìtọ́ọ̀nù yóò wá ní gọ́ọ̀mẹ̀ntì mo fẹ́ yí adé mi padà mo fẹ́ lọ gbadé ní ọ̀dọ̀ ọba mi ọwà kò ní orí ilẹ̀ wọn ọwà lọ bẹ̀. ẹ̀ṣẹ̀ kábíyèsí. mọ̀ ní ilẹ̀ Ìwó títí tẹ kàkó nífin bóde òsì àgbéyire ògbùrò everywhere ní gbogbo ilẹ̀ Ìwó. Olúwo adé mi ni gbogbo wọn ní bẹ lórí kọ̀ọ̀kan wọn títí tèèdè ó sì ń bẹ ní mínísítírì ẹ lọ wò ń bẹ èmi ọ̀gbadé lọ́wọ́ ẹnìkan ju pé ọmọ aládé ni mí láti lẹ̀ mo gbadé ọmọ adé mi inú ẹ̀ ni mo ti wá ń fún wọn ládé kò sí ẹni tó gbé adé sí orí Olúwo yìí ó jẹ́ ọmọ ọba láti pilẹ̀ ibẹ̀ ló ti gbé adé ẹ̀ iná ń pè ní natural paramount ruler ẹ ṣeun bàbá aláṣẹ lórí òrìṣà àrólé Olódùmarè tèlú àkọ́kọ́ ojúlówó ọmọ Odùduwà aláṣẹ lórí òrìṣà àkọ́kọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá àrólé Olódùmarè ní gbogbo ilẹ̀ Yorùbá tí ò sí mi àfẹnjẹ ọba tó tò lẹ́yìn àwọn yòókù lè mọ èmi ọmọ bọ́yá èèyàn ó sì máa jẹ́ gbákejì òòṣà lọ gbémi mo ti èmi ni mo kọ́ bẹ̀rẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá gbogbo yòókù ọmọ tòní ọba tó já láṣẹ lórí òòṣà ẹ̀yìn gbogbo yòókù lè máa jẹ́ èkejì òrìṣà lọ wọ́n bá gba tuntun yìí kí wọ́n gbà á bí wọn ò bá sì gbà á kí wọ́n máa jẹ́ èkejì lọ aláṣẹ lórí òrìṣà lọ́ba. ẹ ṣe wọ kábíyèsí àmàrin yìí bá àgọ̀dé tánúlẹ̀ bàbá láti parí gbogbo kíní ìkáfẹ́nu ẹ̀ síbì kan ọ̀gá wa tí kò gbọ́ wa láàrin ìṣẹ́jú kan wọ́n bá wa dúpẹ́ lọ́wọ́ yín fún wa ní sọ́gá yín ni àǹfààní. ọ̀gá yín sì wá jára alẹ́ Ìgbò bí omi. ẹ ṣe bàbá. sọ́gá yín kí lórúkọ ọ̀gá? Kuti Olútọ́lá. Kuti ọmọ Abẹ́òkúta ni. Ìrọ́sà Ìjẹ̀bú. Gbogbo sáìdì Ògùn state náà ni ó kí ló dé tó ń gbé abẹ́ẹ̀ náà ni Ọ̀túnba Ọ̀ṣùgbògùn náà tí gbogbo ẹni tó bá wà ní space ibẹ̀ ńlẹ̀ ti wà ní. kábíyèsí ibẹ̀ náà ni. àmọ́ sí ẹ̀yin náà lẹ. ẹ̀yin sọ pé bẹ̀rẹ̀ làjú náà ti pọ̀ díẹ̀. ẹ̀yin sọ pé bẹ̀rẹ̀ làjú ti pọ̀ ẹ̀yin sọ pé iwájú náà làwọ̀ sọ. iwájú lẹ̀ wọ̀. ọ̀dà ẹ̀jọ̀kọ̀ ìwọ náà fẹ́ béèrè ìbéèrè. Dára sà, wọ́n ní ká ṣe àṣekágbá owó ẹ̀. kẹ́ ẹ dúpẹ́. Bẹ́ẹ̀ni sà, ní orúkọ olùdarí àti olùdásílẹ̀ iléeṣẹ́ Space Network
Crazy Nigeria Limited, Ọ̀túnba Díwá Ayọ̀dé Ìjọ̀ṣìwọ̀gùn, àdúpẹ́ lọ́wọ́ yín. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ọ̀nà fún oore ọ̀fẹ́ tá a jẹ yìí tí ẹ fi fún wa ní àyè tẹ́tú bá wà tọwọ́ tẹsẹ̀ láti wà fún láti bá yín sọ̀rọ̀. A lè dúpẹ́ pé púpọ̀ ní wa tàbí bí báyìí nǹkan tí a mọ̀ tẹ́tẹ́lẹ̀ a ti mọ̀. Ẹ ti mọ̀? Àwọn tó jẹ́ obìnrin láàrin wa wọ́n ti kọ́ ẹ̀kọ́. Àwọn agbọ́kẹ̀dẹ̀ àti rí ìkọ̀ ọ̀dà lọ́lé. Kí á lọ mú lo? Wọ́n bá mú lo ilé ọkọ ṣòro gbé o. Lọ́ọ̀ bá ti kọ́ ọkọ, lọ́ọ̀ bá lọ kọ́ rẹ̀. Àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ jọ ṣe kó tó ṣègbéyàwó jẹ́ kí á fún ọ ní space. Káwọn náà lọ wọ́kọ. Mọ̀ pé ọmọ sọ pé bá ṣe ń ṣe ló ṣe máa ṣe lọ. Ó ti di tèèyàn kan lọ kọ́ ń tọ́ kọjú máa ń tọ́ lọ ṣe nílé ọkọ. Yóò dáa fún yín. Ẹ ṣé o. Mo dúpẹ́ o. Ẹ bá